ètò yẹn tún ti dé ilé lóko kájọgbọ́n takọ. Kọ́ni lọ́gbọ́n àjọpọ̀. Ó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ àjọpọ̀. Ní gbogbo ọjọ́ ajé Monday àjọpọ̀. Aago méjì ìyẹn ní United Kingdom àjọpọ̀. Aago mẹ́ta ọ̀sán ní Nàìjíríà àjọpọ̀. Ó ń kọ́ni lọ́gbọ́n, ó tún fúnni ní ìmọ̀gí àjọpọ̀. Ọmọlójú Olódùmarè já wa sí àjọpọ̀. Ìjẹ̀ṣà nílé ẹlẹ́nira tẹ̀ka àjọpọ̀. Ìwọ lọ́lọ́run ohun kájọpọ̀ sọ̀rọ̀ tí yóò di sọ̀rọ̀ lẹ́ kájọpọ̀ láàrin fáṣ mo ní kájọpọ̀ tó. Ètò yẹn tún ti dé ilé lóko kájọpọ̀ takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà. Ọ̀rọ̀ Isiti máa tún lè yí o kájọpọ̀ pẹ̀lú Omoloju Olodumare kájọpọ̀. Ọ̀rọ̀ Isiti kájọpọ̀. Ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gbọ̀n rí kájọpọ̀. Lórí My Sweet FM 97.5 kájọpọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Isiti dé kọbítíkọbìtì kọ́kọ́ kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ Isiti pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 07 21 923. Tẹ̀ sójú ẹ̀ filẹ̀ má yí kúrò. Omoloju Olodumare máa bá ètò ìsọ nílẹ̀. Ọ̀rọ̀ Isiti. ìyàwó tẹ̀mí ebi ò pa mí. Ẹ̀wù mi tún bá tẹ̀sẹ̀ mú. Kí ló dé o tí wọn ní dúpẹ́ o? Kí ló ṣe mí tí ò ní sọpẹ́? Àyàfọ́ dúpẹ́ àánú rẹ̀.
ìbà fọlọ́ọ̀bà mi ìlú àrí ìlú àlọ́ọ̀bà mi ajípẹ̀jọ òkúdà. Àṣewájú dálẹ̀ yìí o. Ọba tí ń jẹ́ kó yẹ ni. Oyígègè mi ọba ìlú à. Àpá ńlá tó ṣàyé ó. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ni. Ó tọpẹ́. Kábíyèsí ìwọ ni mo fògo fún lọ́jọ́ tòní. Ó tọpẹ́, ó tọpẹ́, ó tọpẹ́, èmi tọpẹ́ o. Ọ̀rọ̀ wa tọpẹ́ bẹ́ẹ̀ ló jọpẹ́ lọ. Ilé wà láàyè, òun bẹ láàyè ara mi. Torúkọ a wà láàyè a tún bẹ láàyè ara wa. Ó tọpẹ́, ó tọpẹ́, ó tọpẹ́. Ọ̀rọ̀ wa tọpẹ́ bẹ́ẹ̀ ló jọpẹ́ lọ. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ìgbà náà. Ó tọpẹ́, ó tọpẹ́, ó wà láàyè, òun bẹ láàyè. Kábíyèsí bàbá. Ọkàn mi wà lẹ́dẹ̀ẹ̀dẹ̀ o. Gbogbo ẹ̀dá tó bá mórí Ọlọ́run ó di dandan kó ṣọpẹ́ fọ́lọ́run ọba mi ìgbà. Mi ò gbóná o, ọ̀dẹ̀dẹ̀ mi ò gbóná. Inú ilé mi ò gbóná o, ọ̀dẹ̀dẹ̀ mi ò gbóná. Ilé ò lé mi sọ́dẹ̀dẹ̀, ọ̀dẹ̀dẹ̀ ò lé mi sí yàrá. Mi ò gbẹ́nu yàrá gbọ́n fà, mi ò kọsẹ̀ aburú. Mi ò ṣe kòńgẹ́bù sí ibà, àjálù kankan ò jálù mí. Arẹ́lùwò rẹ́lù mi o, mi ò sí rògùn ìkáwọ́ ló. Àrélù kọkọ òrélù wa àrógùn ìkáwọ́lé rí. Àràká lọ́tún lọ. Bẹ́ẹ̀ ni. Mo dúpẹ́ tó kọ́ mi. Adúpẹ́ pẹ́ òkú. Èmi tọpẹ́ o. Olúwa ó ṣe ìbà yín. Ó tọpẹ́, èmi tọpẹ́ o. Ó tọpẹ́. Ó wà láyé wà. A wà láyé a wà láàyè. À ń bẹ láàyè ara wa. Ọkàn mi wà lẹ́dẹ̀ẹ̀dẹ̀ o. Ó tọpẹ́. Pàápàá nínú àsìkò Ramadan yìí. Mi bá Ìwọ lọ́ọ̀bà mi ìlú àlọ́ ń ṣọ́ wa tó ń pa wá mọ́. Kábíyèsí bàbá mi. Ògo forúkọ Ọlọ́run. lẹ́dẹ̀ẹ̀dẹ̀ o. Ó tọpẹ́. Mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun tolóki, mo kí yín tonílé tàlejò. Àmú. Mo kí lọ́mọdé, mo kí lágbàlagbà tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Ìyàwó ọkàn. Èní lọ́jọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹfà nínú ọdún 2017 tá a lọ tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi náà ni mo rí yín, mo kí yín. Ẹ tún kú àmójúbà. Àmújáde láàyè mo dúpẹ́ ọ̀rẹ́ yìí. Èmi Omoloju Olodumare náà ni. Mo ṣe é. Lórí ètò ọ̀rọ̀ ìṣítí. Òtúra lá. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣí ààyè. Ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín káwọn náà darapọ̀ mọ́ wa kájọ wo ètò yìí. Àgbọ́dọ̀ yà láìmoore bẹ́ẹ̀ ni. Ojúbà gbogbo ẹ̀yin ìmáàmù, ìbà àwọn àáfàá ńláńlá mo kí yín, àwọn wòlíì mo kí yín, ẹ̀yin adáhunṣe náà. Lọ́rọ̀ ọba mi ìlú Aníkẹ́ mọ́ fi ewé àti egbò kẹ́mọ́ fi tú ayé ọmọ ẹ̀dá ṣe, mo kí yín o. Ọ̀rẹ́ tí mo bá ṣe mí. Gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé yóò ní àyọrísí rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ibikíbi tẹ́ ẹ láǹfààní láti máa wò mí tàbí láti máa gbọ́ mi, mo kí yín. Ẹ̀yin ti Australia, Canada, UK, káàkiri Europe pátápátá mo kí gbogbo yín. Ẹ̀yin ti Middle East náà mo kí yín. Lójúmọ́ ni wọ́n máa kọ́. Ẹ̀yin ti Cairo lọ́hùn. Ẹ̀yin tèmi ní Nàìjíríà náà mo kí yín. Àwọn ẹnu mi kìkì dá. Kò ní bàjẹ́ fún wa. Ẹnu ọpẹ́ wa kò gbọ́dọ̀ kan pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹni kìkì dá yìí. Gbogbo ohun tá a bá dáwọ́lé kó yọrí sí nínú oṣù tuntun yìí kó yọrí sí rere. Wáyé. Ire owó, ire ọmọ, ire àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ kò jẹ́ tiwa. Orin tí mo fi wọlé yìí ni tèmi tọ́pẹ́ látọwọ́ Alájà Rukayat Gawat Oyefẹsọ. Iṣẹ́ mi tí mo gbé dání. Nígbà tá a ti fi bá àfọ́lọ́ ọba mi ìlú àtán, ẹ jẹ́ n sáré kí ẹ̀yin tèmi. N tá a fẹ́ ṣe léèní pọ̀ gan gidi bẹ́ẹ̀ láàsì ní àsìkò tó pọ̀. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin tèmi náà kí n pàlú ìdáná kí n fi kí yín wọlé. On a short trip. Wonderful story of God. Ìtàn ìyanu ti fẹ́, sọ fún mi lẹ́ẹ̀kan sí. Ìtàn ìyanu ti fẹ́, ẹgbẹ́ orí mo ga.
ìyanu ti fẹ́. Ta ló kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò iná jẹ́ kí n wò ó. díje mọ̀fí ń bẹ̀rẹ̀ agodo pẹ̀lú mi òun la mojú ẹ̀rọ mi. Abẹ́ Ìlínkò, Mónìkẹ́ Kúdírà, Olúwatóyìn Jackson Láríwájú Alóńgẹ́, Kẹ́ni Ìsúrù Lérè mú kí yín Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá, Alex Adéríbigbé ẹ ṣeun, Ṣọlá Ọmọlára kí n gbọ́ kí yín, Jẹ́jẹ́ Omiṣakin Yétúndé, Kẹ́bí Dẹ́ntì wọ́n darapọ̀ mọ́, Akínrógun Victor Mọ́kọ́lẹ́jẹ́ Adéwálé Prince the Marshal, Tóyìn Afusat, Olúwatósìfẹ́ Olúwajíwọlé Adéjọkẹ́ Adéyẹmí, Alani Adé Olúyọ̀mádé mú kí yín, Onífádògún Kẹ́hìndé Olúṣọlá Kristana Màmá àbẹ̀, Adé Ìfẹ́ Àyàndóyin Bello, Sísítà mi Yẹmí Àdìgún ẹ̀kújọ́ méjì mẹ́ta, níbí ni ọmọ ìyá Jésù ẹ̀gbọ́n tèmi pàtàkì ṣàlàfíà lẹ́wà, Adébánjọ Innocent Adéjùmọ̀ Ìjímọ̀ Kúrẹ́, Táwà Ayé Àkàndé, Aládòkun Ọmọlọ́lá, Láyínká Olúmídé Fádáhùnsí, Evangelist Damipo ẹ káàbọ̀ sórí ètò. Mísítúrà Asúnramú èèyàn tèmi pàtàkì. Best Lọ́kẹsà láti Dubai Kẹ́misọ́lá, Òfó Ẹ̀sùwà, Victoria Ọláníyì, Ọlámilékan Fìjàbí. Àwọn tó ìdarapọ̀ mọ́ mi lórí ètò nìyẹn. Ìyá bàbá ṣe ń lọ náà bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ mi màá tún máa kí yín. Ẹ káàbọ̀ sọ́sàn fàájì mi, ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí. Mo dúró lé ọ, bàbá ẹlẹ́rọ lè mi. Bàbá mo dì ọ́, gbọ́dọ̀ jábọ̀. Bàbá mo dì ọ́. Aṣíwájú Ramon làwọn àbùkí yín. Jábọ̀, mo dì ọ́, mo dúró lé ọ. Mo ṣètò ojú àdúrà tí mi ò. Àdúrà tó yẹ kí gbogbo ọmọ gbà nìyẹn. Mo ṣètò ojú àdúrà tí mi. Mo ṣètò ojú àdúrà tí mi bàbá. Mo ṣètò ojú àdúrà tí mi. Àbí Ọlọ́run ọba mi ìlú àṣẹ. Àtún ti ní kí n mọ̀ mọ̀. Gbogbo Mùsùlùmí òdodo pátápátá mo kí yín, ẹ kú Ramadan yìí. Ẹ̀yin onígbàgbọ́ náà tẹ́ ń wò mí náà mo kí yín. Orí kò Ìgbà tí àti ní bá. ẹ̀yin onígbàgbọ́ òdodo náà tẹ́yìn náà gba àwẹ̀ Mo ṣètò ojú 40 days ogójì ọjọ́. A kí yín náà. ojú àdúrà. Ẹ já kí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì. Àdúrà tí mi. Mo ṣètò ojú. Gbogbo ẹ̀ làwọn á ṣe, ẹlẹ́wò lèmi ń ṣe. Gbogbo ẹ̀ lèmi ń ṣe kò sílẹ̀ tọ́ Ọlọ́run ọba mi ìlú àwùgbọ́. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò. Wá tó orí kò tó. Ẹ máa kọ́mẹ̀ǹtì kí n lè dárúkọ yín kí n lè kí yín. Àwọn kan fẹ̀sùn kàn mí wọ́n ní a kì í kí wọn, wọ́n làwọn máa ń wò wá. Èmi wá sọ mo ní bóyá wọn dárúkọ wọn kọ́mẹ̀ǹtì. Bẹ́ẹ̀ bá kọ́mẹ̀ǹtì rárá kò sí bá a ṣe rí yín pé ẹ wà lórí ètò. Ẹ dákun torí Ọlọ́run ẹ kọ́mẹ̀ǹtì ká lè mọ̀ pé ẹ wà lórí ètò ká dẹ̀ kí yín. Ìfẹ́ wa náà lẹ ní tẹ́ fi ń bá wa wètò nígbàkigbà. Mo ṣe bàbá ẹlẹ́bùrú kẹ́ o. Mo ṣe bàbá ẹlẹ́bùrú kẹ́. Èmi táyé ro tẹ́lẹ̀ pé mi ò lè jẹ́ nǹkan. Àwa náà rí. Ó ṣe mí bí ọpẹ́ lọ́sàn-án ìní Omoloju Olodumare. Àfọ̀tá ṣẹlẹ̀ ìyàwó tó. My Sweet 97.5 FM ni mo wà nílùú London. Ibẹ̀ ni mo ti ń dá gẹlúgẹlú tí mò ń rọ̀ bí òwe. Ọ̀tá mi. Akeem Bakare láti Austria. Mo ṣe bàbá mi tó ń jẹ́jẹ́ rí. Mo ṣe bàbá ẹ̀. Ìlànà Olúyọ̀mádé. Alhaji Alfulani Olúyọ̀
Ọlárewájú Alhaji Alfulani Ọlárewájú salamu alaikum. Michael Charles èèyàn tèmi pàtàkì ní Qatar ni ehot Nàìjíríà. Ọláyẹmí Ọlọ́ládé Àríkẹ́. Tẹ bá bí mi máa rí sọ máa rí kàyé. Èmi gárí sọ màá rí kàwá láì. Ìràwọ̀ olókìkí ńlá yọṣọ lọ́jọ́ ọjọ́. Ìràwọ̀ náà ti dé. Tètè mọ̀ gbọ́dọ̀ mi ló ń yọbọ̀. Ọ̀dọ̀ tèmi gan ló ń bọ̀. Ọ̀nà tó mi ń gbà wọnú agbọ̀n ẹ̀dá kò lè mọ̀. Kò sẹ́ni tó lè yí láéláé. Ọ̀nà àránṣá níṣẹ́ rẹ̀ láàyè ẹ̀dá. Àbí o. Gbà mo ṣubú láwọn ọ̀tá mi ń yọ̀ mí o. Wọ́n rò bá a lè dé ibì kankan. Ṣé bàbá mi tó sọ? Àmọ́ náà bá mi ìjọ agbéwaga. Ṣé bàbá rẹ̀ Àwa tá a lẹ́nu ọpẹ́ lónìí ẹja jọ yìí lógo. tó ṣe láyé ní ọ̀rọ̀ lákàwé ìrìnàjò? Ẹ máa tẹ lọ́ọ̀bù kẹ́ máa fi hallelujah sí bàbá lókè ọ̀run. Bórin náà bá bẹ́yìn náà wí. Ẹ ń fìlì mi bó ṣe ń lọ. No dull moment ní tọ̀sán ìwà láàyè. Ìbẹ̀rẹ̀ mo máa yí kúlẹ̀ kọjá ilé. I'm going higher someday. I'm going above the shadow. Into the presence of God. Into the presence of Jesus. I'm going higher someday. I'm going higher Messiah. I'm going higher someday. I'm going above the shadow. Into the presence of God. Into the presence of Jesus. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣe àyẹ̀kẹ́ máa invite àwọn tí yín náà káwọn náà wá wètò. Ó ṣé bàbá, ó ṣé bàbá, ó ṣé bàbá, ó ṣé bàbá, mo wá fọkàn tí fún ọ. Ó ṣé bàbá, mo wá Mo ń gbìyànjú láti yọ ayéfẹ́lẹ́ kúrò àmọ́ ó wọlé sí Akínyẹmí ara tèmi gan. ó ṣé bàbá, ó ṣé bàbá, ó ṣé bàbá, ó ṣé bàbá, mo wá fọkàn tí fún ọ. Ó ṣé bàbá, Ọláyínká Babalọ́lá fọkàn tí fún ọ. Kẹ́misọ́lá Ayọ̀káàdé HRM Ṣọlá ní màṣáhùn yàmá mi. Wọ́n darapọ̀ mọ́ mi lórí ètò. Gbá gbogbo ògo Jésù ní ìrẹ́ ní. Gbá gbogbo ògo Jésù ní ìrẹ́ ní. Ẹ ń wò mí ẹ ń ṣe bọ̀bọ̀ yóò gbà wẹ̀ ni. Jésù ní Èmi náà ń gbà àmọ́ nínú oore ọ̀fẹ́ náà Ọlọ́run náà láti ń mí. gbogbo ògo Jésù ní ìrẹ́ ní. Ẹni Ọlá Àkàndé Ìjọsìn tí kò lè dìde. mo appreciate mi. Tí ìbànújẹ́ gorí ẹ̀mí. Ọlọ́run ló pè ní wásáàbù. Ẹ̀mí fẹ́ sọ̀kalẹ̀. Olúwa ṣeun ó fèrè síṣẹ́ mi. MC Bukki Ajitẹ́rù bá mi ṣàlàfíà lẹ́wà. Jésù ní tìrẹ ní. Ẹni Ọlá Àkàndé sísítà mi tó ṣú ọ. Jésù ní tìrẹ ní. Product yín tá a jọ sọ ẹ sọ̀rọ̀ nípa ìmọ̀ o. Ṣé mẹ́ta Dúpẹ́ Alábàálẹ́gùn Oyètúnjí. ṣe mẹ́ta náà ṣe. Lámilékan fi jà sí. Oh. DJ Murphy bó ni mo láwọn tí mo fẹ́ kí fún birthday a ṣe tọ́lá tàbí àwọn bàbá àṣọ̀nà. Pẹ́pẹ́ yóò gbọ́mọ tàn lẹ́nu ìkó ògbé nǹkan àná. Jẹ́ pàlú ìdáná kí n gbé àwọn tí mo fẹ́ ṣọjọ́ ìbí fún lẹ́nu kí n gbé wọn wọlé. Ẹ ṣáà bá a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà. Máa ń pè wọ́n wọlé DJ Murphy.
Selenumare, Eke Osana o. Eke Osana, Selenumare, Eke Osana o. Eke Osana, Selenumare, Eke Osana o. Eke Osana, Selenumare, Eke Osana o. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. Ìní lọ́jọ́ ìbí ẹ, ẹ kú àṣeyẹ, ẹ̀mí aṣọ ọkọ ẹ. Ìní lọ́jọ́ ìbí ẹ, ẹ kú àṣeyẹ, ẹ̀mí aṣọ ọkọ ẹ. mo ń fi àkókò yìí mo fi ń kí àwọn ọlọ́jọ́ bíi tèmi. That the son of this day. kí n bẹ̀rẹ̀ látòrí ọmọọba Tósìn Ọ̀jẹ́lẹ́yẹ ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ́yẹ To you. nílùú UK lọ́hùn. The son of this day. ẹ̀mí yá ṣọ̀pọ̀ ọdún láyé. títí dórí sísítà mi Adénìkẹ́ Aládésanmí Happy ọmọ wọn níkẹrẹ Èkìtì. to you. Happy birthday to you. Àbá Tọ́pẹ́ Táíwò láti Ìtàló lọ́hùn mo kí ọ. wọ́n ṣọjọ́ bí lè ní àbí bò ní. bá a ṣe máa ń ṣe náà nìyẹn. òun ni mo ṣe máa ń sọ wípé bọ́jọ́ òbí yín bá ti kú ọ̀la. àbókù bí ọ̀sẹ̀ kẹ́ sọ fún mi kí n má bàa gbàgbé. ká lè celebrate ẹ̀yin náà ni. Ádá yìí nǹkan tẹ́ fi jẹ́ fàǹsí wa náà ni pé wàá ṣọjọ́ òbí yín fún yín. nǹkan rẹ ká bá wa ṣe nǹkan rẹ. ẹ̀mí yín aṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú ọmọ. àìkú balẹ̀ ọ̀rọ̀ yóò jẹ́ tiyín. bírọ́dà mi ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ́yẹ. àwọn sísítà mi méjèèjì Aládésanmí Adénìkẹ́. mo kí kábíyèsí ọba Festus Adékúnlé alákọlà àti akọlà Ìjẹ̀ṣà. mo kí yín bàbá. àlàáfíà lẹ wà sàgbogbo lé ńkọ́. Olúwaṣeun Adéọlá tẹ́lọ̀ ṣọ̀lẹ̀. Alex Adéríbigbé ẹnjìníà ẹ ṣé mo dúpẹ́. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. mo kí yín ohun burúkú ò ní ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àṣẹ lọ. bẹ́ẹ̀ ṣe ń ṣọjọ́ òbí lónìí oríire náà yóò bá yín kalẹ̀. ẹ ṣọ̀pọ̀ ọdún láyé o. You are the son of this day.
Congratulations. bẹ́ẹ̀ ṣe darapọ̀ wọn ló yẹ máa ṣe àìsíwọ̀ lórí iṣẹ́. Happy birthday. ẹ jẹ́ káwọn ẹlòmíì káwọn náà Congratulations. nítorí abala tá à ń lọ bá abala tó lékè kà ní. Happy birthday to you. Regent ń wà ní agodo pẹ̀lú mi àlejò wa pàtàkì tòní. ìyá Obama káàbọ̀ sórí ètò yìí. Olúṣọlá Ṣítù èèyàn tèmi ṣàlàfíà lẹ́wà. Èlé lọ́jọ́ ìbí yẹ, ẹ kú àṣeyẹ, ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀. Èlé lọ́jọ́ ìbí yẹ, ẹ kú àṣeyẹ, ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀. ẹ̀yin bá ìtàn àwọn ọ̀rẹ́ yín káwọn náà wá wò ètò yìí torí ètò tòní ò lékè ń kà. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀mọ̀ tí ìlọ́bì kankan àwọn èèyàn ńlá jàǹkànjàǹkàn méjì ni ó darapọ̀ mọ́ mi lórí ètò tòní. àáfàá olókìkí kan ó darapọ̀ mọ́ mi lórí ètò yìí olókìkí ni wọ́n káàkiri gbogbo Nàìjíríà àti lókè òkun ni wọ́n ti mọ̀ wọ́n. lẹ́yìn ìgbà tí mo bá gbé Regent wá Adélé Ọba ẹ mọ̀ mí ìsẹ̀ ẹ bá mi invite àwọn tí yẹn invite àwọn ọ̀rẹ́ yín wọ́n darapọ̀ mọ́ mi ẹ ṣe. sísítà mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ Babalẹ́yẹ Júmi ọmọ ọlọ́pẹ́ Brown Olúwatóyìn Ọlọ́run fún mi kẹ́. kábíyèsí ọba Festus Adékúnlé alákọlà àti akọlà Ìjẹ̀ṣà wọ́n ní kí n bá wọn kí yèyé Tóyìn Ọlọ́run ló gbọ́n. Happy birthday to you. That is all of the day. Congratulations. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. tó díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan. DJ Murphy bá a ṣe máa ń ṣe ó ṣàmọ ẹni tí wọ́n ń bá mi pe olórin wa wọlé lórí ètò tí wọ́n ń bá mi gbàlejò wọlé lórí ètò wọ́n ti ń dúró gbogbo ẹ̀yin tẹ́sọjọ́ bí a kìyìn kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run àlàáfíà ayọ̀ ìdùnnú Olúwa kó jẹ́ tiyín pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ṣeun. DJ Murphy bá mi gbé àwòrán. ẹ ṣe. mo dúpẹ́ mo ṣọpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ orí. ibi orí dání sí là ń gbé. tó gbà fún àwọn bí o. Áfíríkà motherland ilé ní ilé ń jẹ́. I'm black, I'm proud, I have my pride. mo dúpẹ́ lọ́wọ́ orí. mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi níjú. mo sọ fún yín pé ká má rìn jìnnà ẹ pọ nílé ẹ pàlejò gbogbo àwọn tó wà ń tòsí pátápátá kan mọ ọbọ àti débi tá à ń lọ. Of the African continent, black is bold and beautiful títí kárí ayé. mo dúpẹ́ lọ́wọ́ orí. To be black is to be great. ó gbà fún àwọn mi o. Nani òun ra nílà nání. Ibi ẹlẹ́dàá mi sí ilẹ̀ Áfíríkà. Mo dúpẹ́ lọ́wọ́ orí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ rẹ̀ Elédùmarè rọ́bà fún àwọn mi o. Ìṣìní mi ò máa rìn máa yan padà bí mo tilẹ̀ dúdú mo múnú ṣe funfun. Ìṣìní mi ò máa gbàṣà mi lárugẹ. tó gbogbo yín pátápátá ni mo kí tẹ́ ẹ farabalẹ̀ láti gbétò yìí
àlejò wa pàtàkì wọ́n ti wà nílé agodo pẹ̀lú mi ń bì. mo sọ fún yẹn wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kan kájọ gbádùn ètò tòní. yàrá mi dúdú ni mí. ẹja ńlá nìwọ ọ̀rọ̀ ìṣítí gbé. ẹ mọ̀ pé mi ọmọ yín Omoloju Olodumare bí mo ṣe máa ń mú wá sétìgbọ́ yín. àwa ò kì í wèrà tí ò lọ́mọ nú rárá. ṣebí dúdú náà ni. ẹ jẹ́ n kí àlejò wa káàbọ̀. wọ́n wà pẹ̀lú mi. dúdú náà ni. kábíyèsí o. ẹ ṣé o. ẹ káàsán o. ẹ káàsán. ṣàlàáfíà lẹwà gbogbo lé ń kọ́. àlàáfíà làwọn o àdúpẹ́. fún àǹfààní gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé ẹ̀yin àgbà ló mọ̀ ń pálòwe wípé ẹ mọ́ bínú pé mo pòwe níwájú yín o ẹ̀yin àgbà ló mọ̀ ń pálòwe ní wípé ẹnu oníkàn láti gbọ́ pọ̀n mo fẹ́ kẹ́ bá mi dárúkọ yín àti ibi tí ẹ ti ń bá wa sọ̀rọ̀ orúkọ yín ní kíkún sáà. orúkọ mi ni Regent Adebusola Oluwatuyi, the Regent Adebusola Akure Ogbete. ẹ káàbọ̀ sórí ètò. ohùn ẹni tí ẹ ń gbọ́ yìí ohùn Princess Adebusola Oluwatuyi àwọn ni wọ́n jẹ́ regent ti ìsọlọ̀ ní ìlú Àkúrẹ́. ẹ fún gbogbo àwọn ọmọ wa tí wọ́n bá wà nílé adelé ọba ni wọ́n pè ní regent. gbogbo ẹ̀ ní àyànnàná lórí ètò tòní mo dìídì gbé wọn wá ni ẹ̀kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ láti ẹnu wọn ẹ gbọ́ àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ pé ẹ tí ì gbọ́ rí àmọ́ mò ń bọ̀ mi ò tí ì dé. I'm black and proud. I have my pride. kábíyèsí mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò. àdúpẹ́. ká dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ wò pé àwọn ọmọ kékeré wo ni wọ́n ń pè yín a pè yín ẹ dá wa lóhùn ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò. mo fẹ́ kẹ́ bá ń ṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n máa ń wo ètò yìí ẹ bá mi fi ẹnu àṣẹ ẹ bá mi fi wúre fún gbogbo àwọn tí wọ́n máa ń wo ètò yìí tí wọ́n sì máa ń ṣe àyè tí wọ́n máa ń kọ́mẹ̀ǹtì sí ẹ bá mi fi ẹnu àṣẹ ẹ bá mi fi wúre fún wọn. lákọ̀ọ́kọ́ mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí gbogbo yín o. ẹ ṣeun náà. mo lè gbàládùúrà pé gbogbo àwọn olólùfẹ́ ètò yìí pé Ọlọ́run á wà pẹ̀lú wọn o. ẹ ṣeun. gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí tó ń fẹ́ ètò yìí gbogbo nǹkan tó bá lọ wọ́n sí àmàyọ̀ bíi àmì àṣẹ Èdùmàrè. ọkọ̀ wọn àgbáyọ. àmì àṣẹ Èdùmàrè. wọ́n á ní ìlọsíwájú o. àmì àṣẹ Èdùmàrè. wọ́n ṣe nífẹ̀ẹ́ sí ètò yìí pé kó máa lọ síwájú ayé tiwọn náà ní lọ síwájú. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣeun. ẹ̀yin àgbà ló mọ̀ ń pàlòwé pé ká ti bi pẹlẹbẹ ká imọ́ ọ̀lẹ̀ jẹ ọmọ bíbí ìlú gangan nìyí. ọmọ bíbí ìlú Ìsọlọ̀ ní Àkúrẹ́ nìyí. ìlú Ìsọlọ̀ ní ìlú Àkúrẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀dà ó ti tó ìgbà wo tí ẹ ti dé orí ìtẹ́ bàbá yín kábíyèsí. ó ti tó ọdún mẹ́ta àtàbọ̀ mo ti dórí àtẹ̀wé. ọdún mẹ́ta àti ààbọ̀. ọdún mẹ́ta bẹ́ẹ̀. òkú ọdún mẹ́ta náà kì í ṣàlejò sàárè bí àwọn bàbá wa náà ti máa ń wí. ọ̀dà bí wọ́n bá fẹ́ kí yín wọ́n fẹ́ kí adelé ọba bó ni wọ́n ṣe ń kí yín torí àwọn ọmọ wa tó jẹ́ wípé àwọn náà ń wò wá àwọn kan wà tó jẹ́ pé nílùú ìlú òyìnbó ni wọ́n bí wọn sí ibẹ̀ ni wọ́n dàgbà sí àwọn kan náà ti wà tó jẹ́ pé ọjọ́ táwọn gan tiẹ̀ ti dé ìlú òyìnbó wọn àti rí nǹkan báyìí torí wọ́n ń bi mí lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè pé ṣé obìnrin ń jọba ní ọ̀dọ̀ wa ni àbí bò ni àwọn kankan tí a yàn nàná lórí ètò lónìí náà nìyẹn ẹ jẹ́ n béèrè báyìí máa bó ni wọ́n ṣe ń kí yín. bí wọ́n ṣe ń. báwo ni wọ́n ṣe ń kí yín.
kí mi ní kábíyèsí o. Kábíyèsí o, gẹ́gẹ́ bí mo ṣe kí yín lẹ́ẹ̀kan. Wọ́n ṣe ń kí àwọn ọba, wọ́n ṣe máa ń kí àwọn ọba aládé ọkùnrin bẹ́ẹ̀ náà ṣe ń kí bẹ́ẹ̀ kábíyèsí o láti ìlú ìṣà. Bẹ́ẹ̀ náà ṣe ń kí wa. Ọ̀dà. Bẹ́ẹ̀. Fún àǹfààní tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí, Princess Adebusola Oluwatuyi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ni wọ́n wà lórí ètò pẹ̀lú wa lónìí. Àwọn ni wọ́n jẹ́ Regent Adele Ọba ní Ìsọlọ̀ ti ìlú Àkúrẹ́. Àwọn kan ń gbọ́ wa lórí rédíò, àwọn kan ń wò wá lórí Facebook, àwọn kan ń wò wá lórí Instagram, wọ́n ń wò wá lóríṣiríṣi káàkiri ni wọ́n ti ń wo èmi, àmọ́ wọ́n láǹfààní láti rí yín, àmọ́ wọ́n ń gbọ́ yín kétékété bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n bi nìkan kábíyèsí, ìjẹ́ lè sáré fún wa ní ṣókí ìtàn wo ló rọ̀ mọ́ Adele nílẹ̀ Yorùbá, bó ni ọ̀rọ̀ Adele gan ṣe jẹ́? Adele ní Nàìjíríà state méjì náà ti máa ń rí Adele. Ondo state àti Èkìtì state. Ondo state àti Èkìtì. Ni àwọn ti máa ń rí Adele ọba. Bẹ́ẹ̀ ni tí ọba bá ti wàjà ìlú kan wọ́n á mú ọmọ obìnrin wọ́n á fi sórí àpèrè. Bẹ́ẹ̀ ni so ọmọ ẹ̀yẹ lè jẹ́ àkọ́bí. Ó lè jẹ́ àbígbẹ̀yìn. Ó lè jẹ́ ìtàn ọmọbìnrin tó ń kọ́ bí lórí ìtẹ́. So ìgbà míì Ifá ló máa ọ̀dẹ́ fẹ́lẹ́ tí máa ṣèwádìí. Pé tani kan lò ṣé àbígbẹ̀yìn ni ṣé àkọ́bí ni àbí ọmọ obìnrin lórí ìtẹ́. Àbí ọmọ obìnrin. Irú ọ̀dọ́ tèmi báyìí. Irú ọ̀dọ́ tèmi èmi ni obìnrin àkọ́kọ́ lórí ìtẹ́ bàbá mi. So ẹni nígbà míì Ifá lè yàn wọ́n sì tún lè sọ wípé ó dà ẹ̀yin ni wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe. Ọ̀dà ìbéèrè tí mo tiẹ̀ fẹ́ béèrè náà nìyẹn náà, òun náà ni ẹ ti mẹ́nubà yẹn. Ẹ já wá sọ pé kí ni àwọn ojúṣe Adele Ọba, kí ni àwọn ojúṣe yín? Gbogbo nǹkan tí ọba ń ṣe ni Adele ń ṣe. Pátápátá. Ṣùgbọ́n Adele ò kì í fi oyè jẹ. Nǹkan ẹyọ kan tí Adele ò ń ṣe, Adele ò fi oyè jẹ kì í fúnyàn lóyè. Pé ẹ ní àǹfààní láti fi ẹnìkan kan joyè. Rárá, Adele ò láṣẹ àti fúnyàn lóyè. Láṣẹ. Gbogbo nǹkan tí ọba ń ṣe òun náà ni ẹ̀yin ń ṣe pátápátá. Títí kan ìmúra yín, torí àwọn èèyàn ń ju ìbéèrè sí mi, wọ́n ní àwọn rí wípé bẹ́ẹ̀ ṣe ń múra náà àwọn aṣọ bàbá wa náà ni ẹ̀yin náà ń wọ̀. Títí kan ìmúra yín náà ni àbíbò ni. Bẹ́ẹ̀ni aṣọ ọkùnrin. Bẹ́ẹ̀ni aṣọ ọkùnrin ni Adele máa ń wọ̀. Aṣọ ọkùnrin gbogbo ibikíbi tẹ́ ẹ bá lọ. Adele a máa dé adé àwọn adé bàbá náà wà. Àwọn èèyàn rí torí adé sí. Adé àjẹ máa wọ aṣọ ọkùnrin. Ọkùnrin náà máa lò. Torí ọkùnrin ni Adele. Ọ̀dà ọkùnrin ni Adele. Èèyàn ni pé bí mo bá fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí báyìí, sáà náà ni màá máa lò fún yín. Torí àwọn tí wọ́n ń gbọ́ wa, àwọn kan wò pé kí ló dé tí mò ń ṣe sáà. Adele Ọba, àwọn ni ọkùnrin ni Adele Ọba. Ẹ rí wọn pé wọ́n ń wọ aṣọ ọba, àwọn náà ń dé adé. Bẹ́ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ sáà náà ni fi sí, gẹ́gẹ́ bí àwa Yorùbá náà ti máa ń ṣe àpọ́nlé àwọn kábíyèsí náà. Ẹ ṣeun sà, ẹ kú àtótónu. Wọ́n ní kí ni àwọn nǹkan tí Adele Ọba ò gbọ́dọ̀ ṣe, àwọn nǹkan wo ló dàbí èèwọ̀ fún Adele Ọba tí wọ́n ò gbọ́dọ̀ ṣe? Adele Ọba ò gbọ́dọ̀ tọ́lẹ̀. Adele Ọba ò gbọ́dọ̀ gbẹ́rù lórí. Kò gbọ́dọ̀ gbẹ́rù lórí. Kò gbọ́dọ̀ gbọ́mọ pọ̀yìn. Bẹ́ẹ̀ni. Adele Ọba ò lè lọ́kọ lórí ìtẹ́. Adele Ọba ò gbọ́dọ̀ lọ́kọ lórí ìtẹ́. Tí Adele lè bá ti lọ́kọ tẹ́lẹ̀.
marriage yẹn á wà bẹ́ẹ̀. Awọ Wọ́n á abẹ. ṣe náà lè wà lórí ìtẹ́ tó lọ́ọ́ fẹ́ marry. Àbúrò fẹ́ lóyún lórí ìwọ ní orí ọkùnrin ni. Àṣà ilẹ̀ Yorùbá jẹ́ àṣà tó jẹ́ wípé àwa gan káràmásìkí ẹ̀ a sì àkóyàn àṣà Yorùbá àkókèrè torí rẹ̀ la ṣe gbétò yìí kalẹ̀. Ètò tí ẹ wà lórí ẹ̀ máa ní sáà ní ètò ọ̀rọ̀ ìṣítí èyí tí a máa mú wáyé ní gbogbo ọjọ́ Ajé tí ṣọjọ́ Monday láti My Sweet 97.5 FM nílùú London. Abala táwa yìí ni a pè ní abala àlejò wa èyí tí a ti máa ń gbé àlejò wa lóríṣiríṣi yálà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àwọn ààrẹ tí wọ́n ń ṣe aṣojú Yorùbá káàkiri àgbáńláyé àti gbogbo kíbi tí wọ́n bá ti ń ṣe àṣà Yorùbá òun náà ló jẹ́ kí á dé ọ̀dọ̀ tìyín a sì dúró pé àpèyìn náà ẹ jẹ́ wa ẹ ṣeun. Kó tó di pé mo wá jẹ́ kẹ́ mo fi yín lẹ̀ lórí ètò yìí torí ibi tẹ́ wà náà ò yé mi ẹ bísí ń bẹ àmọ́ nínú bẹ́ẹ̀ ṣe bísí náà lẹ tún ráyè tiwa náà ẹ ṣeun lẹ́ẹ̀kan sí i. Kí ni àwọn àdojúkọ tí ẹ ti rí nítorí wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin ní ìsìn láàrin àwọn akẹgbẹ́ yín tó kù náà tó jẹ́ kábíyèsí tó jẹ́ bàbá bó ni ẹ ṣe ń gbìyànjú láti kópa ń bẹ̀ àti pé kí ni àwọn àdojúkọ tí ẹ ti rí. Ẹ mọ̀ pé ilé ọba ló bí wa sí. Bẹ́ẹ̀ ni. A ti mọ̀ bọ́n ṣe ń ṣe ní ààfin. So ìgbà tẹ̀lé lórí àpèrè mo ti fẹ́ fún Ọlọ́run ọlọ́jọ́ èyí torí pé Ọlọ́run darapọ̀ mọ́ mi ló bá mi ṣe. Ìgbà tí wọ́n kọ́ débẹ̀ náà kì í ṣe nǹkan tó rí rè because ọba ìlú la pè é. Gbogbo ọkùnrin á wá wọlé obìnrin á wá wọlé everybody á wá kàkíyèsí. Ìdojúkọ wà because gbogbo èèyàn kan ló máa fẹ́yàn. Bẹ́ẹ̀ni. Ní àwọn afẹ́fẹ́ ìṣe kó fẹ́ bọ̀ aṣàkóso wa gbọ́ tẹ́lẹ̀. Mo lè ní orí ọ̀fẹ́ Ọlọ́run lè lórí gbà. Orí ọ̀fẹ́ Ọlọ́run. Tó fi yọrí sí i. Àánú Ọlọ́run lè rí gbà tó fi ń yọrí sí rere. Bẹ́ẹ̀ni. Ọ̀dà bó wà ní láàrin àwọn tí ẹjọ́ jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀ kó tó di pẹ́yìn dé ipò tí ẹ dé ṣe mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé àwọn kan wà tó yẹ pé àwọn èèyàn wà àwọn kan wà tó yẹ pé wọn ò fẹ́ ni fún rẹ̀ wọ́n ní ara alẹ́ ọ̀kan òfojú rẹ̀ wo ni ìmọ̀ràn ìkà ni tòsí ń gbà kẹ́ni má ní ní tọ̀kọ̀ kọ́kọ́ náà gangan àwọn tó jẹ́ pé ẹjọ́ jẹ́ ọ̀rẹ́ gangan tẹ́lẹ̀ ṣé kìí ṣe pé bóyá wọ́n fẹ́ wọ́n á sá díẹ̀ fún yín àbí bóyá wọ́n tún padà súnmọ́ yín gbà tí wọ́n rí pé ẹ̀yin ti jù wọ́n lọ. Ìgbà tí mo ti di àgbélé ọ̀rẹ́ àjọ ṣeré tẹ́lẹ̀ àlejò máa ṣeré mọ́ nǹkan ti yàtọ̀ nǹkan ti ju nǹkan lọ. Because as ọba òòlù máa jáde ibi tẹ́lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Ó níbi tó o lè lọ. Ó níbi tó ti máa rí ẹ. Ọ̀rẹ́ tó bá dẹ̀ wá kí mi mọ̀ pé òun rẹ́dí àti wá kúnlẹ̀ níwájú mi. Tẹ́lẹ̀ ní àwọn òwe ṣé kò lọ kúnlẹ̀ gbọ́dọ̀gbọ́dọ̀ ṣe tẹ́lẹ̀ àwọn gbà kó o ṣe kò sílò. Restriction wà lóríṣiríṣi fàwádìílé. Àlè ṣe bá ṣe ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́, àlè wọ ọṣọ obìnrin, àlè bọ́kùnrin sọ̀rọ̀ bó ṣe wù wá, àlè jẹun níta gbogbo ẹ̀yẹn. Jẹ́ nǹkan tó yẹ pé ó lágbára lára wa lọ́pọ̀lọpọ̀. Ọ̀dà fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa bẹ́ẹ̀ bá fẹ́ pè wá torí mo ti ń wo oríṣiríṣi question tí wọ́n ti ń jù ránṣẹ́ ń sẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé lórí ètò yìí ẹ pè wá sórí láti ìlú London +44 2035 19 7611 lẹ́ẹ̀kan sí +44 2035 19 7611 láti ìlú Amẹ́ríkà ẹ pè wá sórí +131 520 35 498 +131 520 35 498 ẹ tún lè pè wá sórí +44 7555 988
739 lẹ́ẹ̀kan sí +44 7555 988 739 ẹja gbé pè iná wọn ti ń pè wọlé. hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàárọ̀ ṣàlàáfíà lẹwà gbogbo lé ńkọ́. orúkọ mi ni Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá láti Maryland. ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàárọ̀ o kábíyèsí. yes ma ẹ káàárọ̀ ma o. ṣàlàáfíà lẹwà o mo wà ní foríbalẹ̀ o ẹ lè máa o. ẹ ṣe mà ẹ ti ká mà. Question mi bí ẹyọ kan sí méjì náà ni láti má gba àsìkò yín. Èkíní tí ọba bá lọ tí wọ́n lọ síbi tó rẹ àgbà ń lọ àndẹ́ àmì tí ọba Yorùbá bí obìnrin ṣé tó bá fi ọkùnrin sí náà bífọ́ ọ̀kan tó fún ọba yẹn sí adélé náà náà máa ń pè ní àṣà ẹ̀yin náà lẹ wà nípò láti dá wa lóhùn question yìí. Tí ọba Yorùbá bí ọkùnrin ṣé ìsáré náà náà máa yan ọba ni àbí adélé náà náà máa pè é? Ìbéèrè kìíní nìyẹn. Ìbéèrè kejì ni pé ẹ ti dáhùn àwọn questions wọ̀nyẹn kí n má máa sọ repetition. Bẹ́ẹ̀ ṣe wà ní adélé yẹn ẹ wà ní abẹ́ ọkùnrin kan tó wá mú yín sí ipò bàbá yín. Tí wọn ò bá fèsì yọ̀ǹda yín bẹ́ẹ̀ tí àwọn tó kàn sọ̀bí fa tí ò bá sọ pé ókè ó ti tó àsìkò láti yan ọba. Ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé kò ní máa ṣé kì í dùn yín? Torí mo ṣe wà ní mo rí ẹ̀gbọ́n mi kan tó wà ní ipò yẹn tó jẹ́ pé ó ti ní ọkọ ti ordinary family home wọ́n tó wá sọ pé òun ni kó lọ ṣe nǹkan bàbá ẹ̀. Ṣùgbọ́n ọkọ yẹn láti wá máa mi ò mọ bí mo ṣe lè gbé. ìbéèrè yín ti yé wọn. Ìbéèrè yín ti yé wọn. Wọ́n á dá yín lóhùn ní ìsìn ó ti yé wọn. Ẹ ṣeun mà. Ẹ ṣeun pé ẹ pè wọlé mà. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe. Kábíyèsí ṣe gbọ́ ìbéèrè tí wọ́n sọ dáadáa. Mo gbọ́ nǹkan tó ń sọ. Ó dà sá. Lákọ̀ọ́kọ́ ilẹ̀ Yorùbá lọ́dọ̀ ti wá o. Bẹ́ẹ̀ni. Wọ́n fi ọkùnrin ṣàdélé. Ọkùnrin yìí jàdélé Ó nílẹ̀ dẹ̀ Yorùbá. nídìí. Wọ́n fi ọkùnrin ṣàdélé kò ní fẹ́ lọ mọ́. Kò ní fẹ́ kúrò lórí rẹ̀. Kò ní fẹ́ kúrò lórí ìgbẹ̀ mọ́. Ìdí nìyẹn tó máa fi ń fi obìnrin bí torí ó mọ̀ pé obìnrin afẹ́ẹ̀dọ́ sí ilé ọkọ. Èyí tó ti wà ní ọkọ tẹ́lẹ̀ afẹ́ èdè gbọ́n kí wọ́n èdè wọn máa bàjẹ́. Bẹ́ẹ̀ni. Tó wọ́n fi obìnrin lọ́dọ̀ ti fi ọkùnrin ṣàdélé rí. Òbí ní ìgbọ́lódò ṣe tàbí lẹ́kìtì ìtàdélé wà tí wọ́n fi ọkùnrin sí wọ́n fọkùnrin sí. Tó ìbéèrè kejì tọ́kárí àdélé tó ti ní ọkọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n á ṣàdélé. Tí ọkùnrin bá ti gbà lóye kò wá ṣe. A máa ṣe lọ. A máa ṣe lọ. Àyíkí kọ́ ló máa sọ pé òun fẹ́ lọ. Ìrìndú ló máa sọ pé wọ́n ti lọ́ba. Wọ́n ti Tí lọ́ba. wọ́n lọ́ba ní lẹ́sẹ̀ngẹ̀ ibẹ̀ náà là á wà. Kò sí kan tó kọ́ lè ṣe. Kò sí adélé tó lè bínú kúrò lórí oyè. Tó bá bínú kúrò tó rọ ọ̀ṣẹ́ ìpàdé ẹ̀kọ́ ṣe mú àpálára. Ó gbàgbà àti adélé tó bá lọ́kọ̀ kó ní sùúrù. Tó fẹ́ sí ìlọ́kọ̀ kó ní sùúrù tó wà ti tó ń pa alẹ̀ márì. Ẹ ṣe ìfọdọ́sùn. Ẹ ṣeun. Bí ọkọ adélé náà bá fẹ́ wá kí adélé ń kọ́ bò ní ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí lọ́kọláya bí wọ́n bá jọ wà ní ààfin àbíbò ni táwọn náà ó dọ̀bálẹ̀ ní àbíbò àbí gẹ́gẹ́ bí ìyàwó wọn ti ń bẹ lórí oyè. Tí adélé bá ti wà ní ààfin kíbi tí bá ti wà tí ọkọ ẹ̀ tó bá tó ti lọ́kọ tí ìkíni jẹ́ ìjẹ̀bá wà tí ọkọ ẹ̀ bá ti lọ́kọ kì í gbọ́dọ̀ wálẹ̀. Ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ni. Ó jẹ́ ìyá adélé ni bẹ́ẹ̀ ni ó jẹ́ ìyá adélé ni á kólẹ̀. Tó bẹ́ẹ̀ ni ibikíbi tí ọkọ adélé bá wà o ọkọ adélé bá wà ọkọ ẹ̀ bá dé àjọ̀gbálẹ̀. Kò sí adélé bá wà nílé o wọ́n lè ṣe ìtúkọ̀ tó bá wù wọ́n o. Kò ní ìta fálàsì ní anywhere tí náà àtàbà ti wà tó bá ti ń bọ̀ àjọ̀gbálẹ̀. Ọ̀dà Ògúnlọlá Yétúndé Adéníkẹ́ wọ́n ń kí yín Babalọ́lá Aminata láti Dublin wọ́n ń kí yín Ahmed Aminat Abiodun
adélakùn sómùìwé àfúnmikẹ́ láti Cairo làwọn ti ń wò yín tí wọ́n kí yín. Prophet Joel Covenant wọ́n kí yín. adélakùn sómùìwé àfúnmikẹ́ wọ́n ní àwọn kí kábíyèsí Zainab Odùpè àwọn náà kí yín. Ọ̀túnba Olóyinká Wahid Nurudeen wọ́n ní Chief Ọ̀túnba Ọ̀yọ́túnjí wọ́n ní àwọn kí adelé o, àwọn ní Ọ̀túnba Ọ̀yọ́túnjí ní South Carolina ni wọ́n náà wọ́n kí yín. Princess Fọlákẹ́mi àwọn náà ń kí yín. Olúfúnkẹ́ Ọdẹ́lẹ́yẹ láti ìlú Germany ni wọ́n láwọn ti ń wò yín. Tèmilolúwa Ìràwọ̀ Jésù Ṣónẹ́kàn wọ́n láwọn wò yín láti Maryland l'Amẹ́ríkà. Àwọn ń gbọ́ yín láti Maryland l'Amẹ́ríkà. Bónìkẹ́ Kudrat àwọn náà kí yín. John èrò tí ẹ pọ̀ bìbà lórí ètò tí wọ́n ń gbọ́ yín báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ́yẹ láti ìlú UK àwọn náà ń kí yín. Alájà Àdìmọ́tà Láìyẹ́tì Azeez àwọn ni wọ́n jẹ́ OPU women leader ní Amsterdam wọ́n ní àwọn ń kí yín lọ́wọ́lọ́wọ́. Da Saint Michael òun wà ní ìlú Qatar wọ́n ní àwọn náà ń gbọ́ yín. Àǹtí Yẹmí Àdìgún láti ìlú Canada wọ́n làwọn ń kí yín. Mistura Asúnramú ọmọbìnrin tó máa ń ṣe fíìmù òun wà ní ìlú Texas ní Amẹ́ríkà òun náà ń kí yín oníkàkí kábíyèsí dáadáa. Ọlọ́run tó bá Samuel Abiodun wọ́n ní láti Texas àwọn náà ń kí yín. Adéjọkẹ́ Adéyẹmí àwọn náà ń kí yín. Kó tó di pé mo fi ń lẹ̀ mo fẹ́ ká gba ìpè kan sí ẹyọ kan péré. Bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé ìpè kan ṣoṣo ni màá gbà torí wọ́n bísì wọ́n kàn sáré fún wa ní àyè díẹ̀ láti pé ká bá wọn sọ̀rọ̀ ni. Màá gba ìpè kan péré sí kó tó di pé a lọ lórí ètò yìí. Ló wà ń bẹ̀. Lady B Akinwani from London ẹ ṣé àdúpẹ́. Bẹ́ẹ̀ bá fẹ́ pè +442035 197611 +447555988739 ẹ jẹ́ n gbà pé kàn yín náà. Hello Dikola. Ṣókùnrin ló wà lórí ètò ọkùnrin kò obìnrin kan ni màá fún láyè. Ọkùnrin ni o. Ó ti dà bẹ́ẹ̀. Ṣàlàáfíà ni orúkọ yà àti ibi tẹ́ ti ń pè wá wọlé. Àlàáfíà Ọlọ́run tọ́ba láti Houston Texas ní sáwọn. Kí lẹ pè orúkọ yín? Ọlọ́run tọ́ba láti Houston Texas. Ọlọ́run tọ́ba láti Houston Texas. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀kúnlé olóòtú. Ẹ fẹ́ kí kábíyèsí. Àlàáfíà la wà. Ẹ ṣeun. Ọlọ́run máa kí n ṣáájú kí n kí kábíyèsí. Àwọn náà ń kí yín. Mo dọ̀bá ṣe kábíyèsí o. Àwọn náà ń kí yín. Àdúpẹ́ ẹjọ́ wa. Wá ẹjọ́ wa lálejò lórí ètò kábíyèsí inú wa dùn kan pé àpèlé ẹ̀jẹ̀ torí orí rédíò tiwa náà ní tó jẹ́ pé àwọn ló ń update wa tó jẹ́ pé wọ́n múnú àdùsọ tábàlẹ̀ bá ṣe rí mi náà tẹ wá láti wá enlighten wa lórí ètò lẹ́yìn inú wa dùn kan ṣàkàgbọ́n nǹkan náà tí Yorùbá tó jẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́ pé ó máa ṣe wá láǹfààní tó jẹ́ pé àtún lè sọ fọ́mọ náà pé bọ́n ṣe ń ṣe lílé ètò inú wa dùn gan gidi. It's a plus, it's a gain, it's a thing of joy for us láti rí mi lórí ètò ẹ ṣe gan pé a pè ní gbogbo alápè ní o. Bẹ́ẹ̀ni. Gbogbo àwa tá ń gbọ́ ìlú. Bẹ́ẹ̀ni. Gbogbo àwa tá ń gbọ́ gbogbo alápè ní alẹ́ tó pé pé ẹ ṣe pé ẹ wá. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bá lè fi wà pẹ̀lú yín. Àmì àṣẹ Èdùmàrè. Àgbà Ọlọ́run ẹ ṣe gan kábíyèsí. Ẹ jẹ́ fún yín ní àǹfààní kan. Ẹ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn kó tó di pé ẹ béèrè ìbéèrè kan tó bá rú yín lójú. Mọ́ọ̀kì àwọn nǹkan tó rú mi lójú lóòótọ́ náà ni kábíyèsí ti sọ but one other thing tó yẹ pé wọ́n sọ lẹ́ẹ̀kan nípa pé bóyá adelé tán níyàwó tán lọ́kọ
kó tó di pé wọ́n gbin ìgbẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mọ̀ kò sí bó ṣe ṣe ọkàn yẹn náà máa wà lọ́dọ̀ fámìlì ẹ̀. bẹ́ẹ̀ ni ọkàn yẹn máa wà lọ́dọ̀. so ìbéèrè tí mo tẹ̀ ń béèrè ni pé ṣé kí ni adélé lè ṣe because sometimes àwọn ìdílé kéékèèké kan máa ń wáyé ó ti di pé bóyá wọ́n yan èèyàn tó máa gẹ́ di paramount ruler. So bóyá ó ní because something of that of this thing ti ṣẹlẹ̀ nítorí pé mo wá gbọ́ nígbà yẹn pé adélé yẹn pé ó ń try láti sọ pé táwọn bá tètè bá òun láti lọ kíyàn bí sọ mo fẹ́ bẹ́ẹ̀ lọ kábíyèsí bóyá ó lọ́gbọ́n tó yẹ pé wọ́n lè dá àbọ̀ ní nǹkan tó lè ṣe láti lè start process yẹn to be able to have somebody tó dà àwọn náà lè wọ́n lè padà. táwọn náà lè free. ẹ ṣeun ìbéèrè yìí ti yé wọn ó ti yé wọn ẹ ṣé mo dúpẹ́ tó ẹ pè sórí ètò ẹ ṣé àdúpẹ́ ẹ wá farabalẹ̀ láti gbọ́ ìdáhùn wọn báyìí àmì àṣẹ Èdùmàrè ẹ ṣé ó dàbọ̀ kábíyèsí ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó jẹ́ pé ẹ ti sọ lẹ́ẹ̀kan ni àmọ́ màá bẹ̀ yẹn ìjọ torí Ọlọ́run ẹ túbọ̀ bá wa yànnà náà rẹ̀ kó lè yé wọn àwọn èèyàn tiwa náà ni wọ́n. kí ló béèrè. nǹkan tí wọ́n sọ ni wípé ṣe mọ̀ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe wà lórí oyè yìí báyìí bóyá ọmọ yín ọkàn yóò mọ̀ fà sí ọmọ yín yóò mọ̀ fà sí ẹni tó bá jẹ́ ọkọ yín pàápàá ọ̀rọ̀ ọlọ́kọ-láya òun ni wọ́n sọ pé ṣé ọgbọ́n wà tó jẹ́ pé wọ́n lè dá sí tó jẹ́ pé wọ́n fi lè tètè tó jẹ́ pé wọ́n lè tètè ṣe tó jẹ́ pé kẹ́ fi lè free kẹ́ lè tètè lọ bá wọn. olóòtú ọgbọ́n wo àmọ̀dẹ̀bù sí ọgbọ́n wà ní wípé kí Ọlọ́run ṣe kí wọ́n rí ọmọ òye tọ́pọ̀ oyè bá ti wà kí wọ́n má fi regent torí àpẹẹrẹ fún tó mọ̀ tó bá rọ́mọ oyè regent fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni. tó kì í ṣe fún bóyá lórí ọjọ́ táwọn ẹ̀ lọ sí kínní ọmọ oyè ni Ọlọ́run náà ló ń dájú àbí Ọlọ́run ló fi hàn sípò. Ọlọ́run ló fi hàn sípò. tí ó bá ti lọ́mọ oyè bẹ́ẹ̀ ni tó bá ti lọ́mọ oyè regent pé tó bá lọ́mọ oyè bí 20 years tó ti regent lè ṣe o fún alẹ́ bí bẹ́ẹ̀ lọ kò lè lọ. kò sí nǹkan kan tó lè. ó máa fọ́ lára. tó kù sí àtúkí wọn lọ́mọ oyè. ìyẹnì regent tó bá bínú kúrò lórí ìfẹ́ òmìnira ọ̀rọ̀ tó bẹ̀ àwọn ẹ̀dá kan sí lórí ẹ̀dẹ́ gbòlógbò. ọkọ̀ àṣìṣe ìjọba lọ́sọ̀ ẹ̀yìn àlọ́ wà wà bẹ̀ tó wá lé kúrò ní. wọ́n bọ kò ṣẹlẹ̀ jọ rí náà. kò ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ ṣeun kábíyèsí Babalọ́lá Adélọlá Oyinlọ́lá láti Georgia Tbilisi Georgia làwọn wà Georgia àti Europe ni wọ́n ti ń gbọ́ yín ketekete wọ́n làwọn gbọ́ yín wọ́n làwọn kí yín o Arówólò Zainab títí lọ́pẹ́ wọ́n làwọn kí yín Yẹmí Ẹ̀míọlá láti Texas wọ́n làwọn náà kí yín Ìyá Obama worldwide wọ́n ní ìyá tiwa ni wọ́n náà lórí ètò yìí wọ́n ní láti Houston Texas ni wọ́n ti ń gbọ́ yín Rachel Babalọ́lá Alani Ade Olúyọ̀mádé wọ́n kí yín láti ìlú Philippines ní Manila lọ mi mọ̀ bóyá tí gbọ́bẹ̀ yẹ rí kábíyèsí ìlú Manila ní Philippines ó wà lẹ́gbẹ̀ẹ́ Malaysia lẹ́gbẹ̀ẹ́ Singapore lẹ́gbẹ̀ẹ́ Thailand wọ́n wà ní aago bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wọ́n wà ní agogo 12 lóru wọ́n dẹ̀ nítorí ètò yìí pé àwọn ní láti gbọ́ òun yín dandan Alani Ade Olúyọ̀mádé àwọn ni wọ́n máa ń bá wa design àwọn flyers gbogbo ẹ̀ tí à ń display lójú screen gbogbo ìtẹ́ rí yẹn náà thank God Adéyẹmí Làkàrà wọ́n ní Ọ̀túnba Ọlọ́ládé láti New York làwọn ti ń kéyìn Alóńgẹ́ Sam Adédọ̀tún tó Olúyọ̀mádé ìbéèrè tí ẹ béèrè wọ́n ti dáhùn bẹ́ẹ̀ bá lè ṣe àìsíwọ̀lù yín ẹ padà gbọ́ ká mọ̀ máa ṣe àtúnwí asánmọ́ tó ẹ ṣeun lórí ètò mà kó tó di pé ẹ lọ sà ẹ bá wa fún àwọn èèyàn ìmọ̀ràn wo lẹ ní fún àwa Yorùbá ní ti ilé toko lẹ́yìn odi lápapọ̀ pátápátá.
ìmọ̀ràn mi ni pé ká ní ìfẹ́ ara wa. ká nífẹ̀ẹ́ ara wa. Ká ní ìfẹ́ ara wa. Ìfẹ́ là kọjá òfin. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ ló ṣe pàtàkì, ló ṣe kókó. Bẹ́ẹ̀ni, tábà ti ní ìfẹ́ ara wa, à lè ní ìlọsíwájú. À lè lọ síwájú. Èyí ni pé ìlú tìfẹ́ bá ti wà, ó di dandan kí ìlọsíwájú kó wà bẹ́ẹ̀. Ọ̀dà kábíyèsí ẹ ṣeun àdúpẹ́pẹ́ òkun pé a pè yín ẹ jẹ́ wa nínú gbogbo busy schedule yín bí àṣà àwọn ilé ìbò náà ni ẹ ti dá wa lóhùn. Ṣé tá a bá pè yín jọ̀ mí ṣé ẹ dá wa lóhùn? Bẹ́ẹ̀ni olóòtú. Ọ̀dà ẹ ṣe àdúpẹ́ o. DJ Murphy ni amójú ẹ̀rọ wa nílé agodo ní My Sweet FM lọ nílùú London. Òun náà ní ká kí yín dáadáa bí òun náà ń ṣọwọ́ sí mi nílé agodo lòun náà ti ń ké mi kó wá tó di pé ẹ lọ ẹ tún já gbọ́ ká tún fi orí gba àdúrà láti ẹnu yín ẹ tún bá fi ẹnu àṣẹ ẹ tún fi wúre fún wa lẹ́ẹ̀kan sí ẹ tẹ́wọ́ àdúrà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ tẹ́wọ́ àdúrà. Lákọ̀ọ́kọ́ náà gbogbo àwọn tó ń ṣe ètò yìí gbogbo ìfẹ́ náà lọ́gbẹ̀ ní àmúṣe. Àmín. Ètò yìí kò ní dàrú rẹ̀. Àmín. Ètò yìí Jésù rẹ̀ gbọ́ fún àwọn ẹ̀kọ́ náà lẹ́tọ̀ọ̀kọ́. Èyí náà Ọlọ́run àgbà ní àpẹẹrẹ yìí o. Àmín àṣẹ Èdùmàrè. Ẹgbẹ́ àdúrà fún àwọn tó ń pè sí ìdílé àwọn ìlú àkùbá àdàbà o. Àmín àṣẹ Èdùmàrè. Àwọn ìlú ìbẹ̀rẹ̀ káwọ̀. Àmín àṣẹ Èdùmàrè. Àwọn àlè lọ síwájú owó kọ́kọ́ bá ń ṣe. Àmín. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun adúpẹ́. Ẹ ṣeun ó dàbọ̀. So ẹ ṣeun ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ètò sì ń tẹ̀síwájú ẹ má ì tí ì lọ́ọ́bì kankan o. ẹgbẹ́ mi hallelujah torí mo jẹ́ dúdú. mo tún sì ń gbé ẹnì kejì náà bọ̀. sọ pé ohun ẹni tí ẹ gbọ́tàn ẹ̀ òun náà ni. bí orí dání sí là ń gbé. Princess Adebusola Oluwatuyi. láǹdì ilé ní ilé ń jẹ́. àwọn ni wọ́n jẹ́ regent ti ìlú Ìsọlọ̀ l'Ákúrẹ́. Adelé ọba ni wọ́n pè bẹ́ẹ̀. àwọn náà ṣẹ̀ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán tá a ṣẹ̀ṣẹ̀ jó ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ tán. àmọ́ ẹ mọ̀ tí ì lọ. of the African continent. wòlíì olókìkí kan náà ń bẹ pẹ̀lú mi ń bì í. àwọn tẹ̀ fẹ́ yànnà náà àwọn nǹkan kan fún wa ní. ti kárí ayé. nípa Ramadan. to be black is to be grey. òun làwọn fẹ́ bá wa sọ. nani òwúrọ̀ nílà nani. kó tó di pé àwọn náà wọlé wá ná ẹ jẹ́ kí n ju orin eléyìí sí nọ́mbà tí mò ń bá lọ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe rántí láì tẹ̀ tí ìgbàgbé ẹ jẹ́ n fi eléyìí kí n fi pè wọ́n wọlé. ọlọ́run bá mi ìgbà kó mọ̀ já ya láìmoore. ìwọ orí jẹ́ rímù tó ṣe sọ fún òdùbẹ́. tí bá lọ bí oúnjẹ òun. oúnjẹ ẹ̀fọ́ lójúmọ́. àwọn kan ló ń jẹ òun. ṣùgbọ́n tí wọn ò lè jẹ́. kò sókun alágbára. èyí tí wọ́n lè fi jẹ́. bí wọ́n ṣe ń fi sẹ́nu. ló ń gbà mú wọn jáde. ìwọ́n rí gàrí wa mú. àlàáfíà tó pé. orí láṣẹ lórí gbà o. àlàáfíà ló bá wọlé. ẹni ọlọ́láfíà. ẹni bá mo rọ náà kó sọ pé mo sọ wọn ni mo fẹ́ gbé aláàjì olókìkí kan òjíṣẹ́ ọlọ́run ni wọ́n àwọn náà bẹ pẹ̀lú mi lórí ètò lónìí
torí mo sọ mo ní àwọn kan tá a fẹ́ ṣe ó pọ̀ a sì lákòókò tó pọ̀ lọ títí. àmọ́ wọ́n ti wà lórí ètò pẹ̀lú wa. kí lorúkọ wọn? àwọn náà ni Alhaji Alfulani Ọlárẹ̀wájú. ẹ jẹ́ bá wa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa sísàlẹ̀ Alhaji ká lè jọ gbọ́ wa dáadáa. nǹkan tẹ́ fi gbọ́ wa ẹ bá yí sàlẹ̀ díẹ̀ Alhaji. Salaam alaikum. Aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí níbẹ̀ náà la wà. Àdúpẹ́ My Sweet FM 97.5 nílùú London níbẹ̀ la wà tá a ti ń dá gẹlúgẹlú tà ń rọ̀ bí òwe. Ẹkùṣẹ́ ètò ọlọ́run yóò máa gbé iná sókè jù láyé lọ. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ bá gbóhùn sókè díẹ̀. Gbogbo ẹni tó ti ń wo ètò yìí pátápátá agbègbè àwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ agbègbè àwọn tí wọ́n ń ṣe ẹ̀ ọlọ́run wọlé àná oṣù táwa yìí Olúwa gbàdúrà ẹnìkan kan wá. Àmín yàrá. Ẹni tó wà nínú ìdùnnú Olúwa ní wá sínú ìbànújẹ́ o. Àmín. Ẹni tó wà nínú ìjẹ́ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run wọlé àná oṣù Ramadan ọlọ́run kó dùn wá nínú o. Àmín. Ilá bìlà ìlàsì. Ẹ bá dárúkọ yín ní kíkún fún àwọn tí wọ́n ń gbọ́ yín. Orúkọ tèmi ni Alhaj Ahmed Ọlárẹ̀wájú Alfulani Al-Adabi. Tí gbogbo ayé mọ̀ pátápátá ní tilé toko jákèjádò Nàìjíríà bọ́n ṣe ń gbọ́ yín l'Amẹ́ríkà ni wọ́n ń gbọ́ yín ní Australia ni wọ́n ń gbọ́ yín ní ìlú Europe ni wọ́n ń gbọ́ yín ní Canada bóò ló ṣe jẹ́ bẹ̀ náà Alhaji. Alhamdulillah Ọlọ́run ni o Ọlọ́run náà ló wà lábẹ́ ẹ̀ gbogbo nǹkan láyé Ọlọ́run ni. Gbogbo nǹkan láyé Ọlọ́run ni. Ẹ kú gbogbo iná tọ́lọ̀ ń bá dá láyé kò ní kú. Àmì bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ kú. Èyí ò ní pé iná tí Ọlọ́run ti dá nìyí tí ò sì lè kú láíláí. Lágbára tọ́lọ́run ọlá ní oṣù táwa yìí. Ọlá ní oṣù táwa yìí. Amina ya Allah. Kó tó di pé ẹ bá ṣe àdúrà fún àwọn èèyàn wa náà ẹ já sáré yànnà náà nǹkan méjì. A sọ̀rọ̀ lórí pàtàkì Ramadan. Kí ni nǹkan tó yẹ kí àwọn èèyàn ṣe kí ni nǹkan tí ò yẹ káwọn èèyàn ṣe nínú oṣù tá a wà yìí torí pé a mọ̀ pé oṣù àánú ni oṣù tá a wà yìí. Kí pàtàkì Ramadan àti kí ni nǹkan tí àwọn èèyàn ṣe ẹ sáré já yànnà náà rẹ̀ láàrin ìṣẹ́jú àyà. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Olúwa àwa ìṣòro rẹ̀ nípa lọ́dọ̀ ìṣù ẹni ẹ̀kọ́ ẹni èpè abẹ̀rẹ̀ orúkọ Ọlọ́run ọba àgbẹ̀tẹ̀ ayé ọba àṣàkí ọ̀run. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé inú oṣù tá a wà yìí gẹ́gẹ́ bí Al-Qur'an ti sọ fún wa wípé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Olúwa ní gbogbo ẹgbẹ́ bí olùgbàgbọ́ òdodo ààwẹ̀ gbígbà òun ṣe lọ́nà àyàn lẹ́yìn lórí gẹ́gẹ́ bó ṣe ṣe àwẹ̀ lọ́nà àyàn lórí àwọn tí wọ́n wá síwájú yín gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n wá síwájú kálukú wọn náà ni wọ́n gbààwẹ̀ ànábì Mùsá ó gbààwẹ̀ tiẹ̀ Jesus Christ of Nazareth ànábì Ìsá ó gbà tiẹ̀ ànábì Dawud ó gbà tiẹ̀ ànábì Sulaiman ó gbà tiẹ̀ tó fi wá lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn ajẹ́kọ̀ọ́lùwà tiẹ̀ Olúwa sọ wípé àwẹ̀ yìí ọ̀ràn àyàn ni wọ̀nyí o ẹ̀ láti àmì o gẹ́gẹ́ bí àwọn tí wọ́n síwájú yín náà ṣe gbà á kí la fẹ́ rí mú lára àwẹ̀ ìkẹyọ̀ kan náà la fẹ́ mú lára àwẹ̀ òun náà ni la'allakum tattaqun bẹ́ẹ̀ lè máa jẹ́ni tí ó bẹ̀rù Ọlọ́run. Ká lè jẹ́ni tó bẹ̀rù Ọlọ́run. Ẹ̀dá ò ní tí ó jẹ́ ńlé kò sì gbúdọ̀ jẹ́ lásìkò tọ́lọ̀ ní àgbà. Ìyá ní tí ó mú ńlé kò sì gbúdọ̀ mú lásìkò tó yẹ ká gbà á. Ìyàwó ìyà ẹni ẹ̀tọ́ ẹni ní lásìkò táwọn bá ń gbààwẹ̀ lọ́wọ́ Olúwa sọ pé ẹ gbọ́dọ̀ súnmọ́ ara yín kẹ́ ẹ̀ lè fi níbẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá rí jẹ kẹ́ ẹ lè máa mọ̀ wípé àsìkò tẹ́ fi ń pa yẹn àwọn kan náà wà tó wọn mọ̀ rí jẹ. Ẹ̀yin tẹ́ ẹ bá ń rí mu kẹ́ ẹ lè mọ̀ pé àsìkò tó gbẹngbẹ́ yẹn àwọn kan náà wà tí wọn mọ̀ rí mu. Tí wọn rí mu. Wọn rí mu kẹ́ ẹ lè fi níbẹ̀rù Ọlọ́run lára kẹ́ ẹ lè fi níbẹ̀rù Ọlọ́run lẹ́mìí tàbí gbààwẹ̀ nìyẹn. Bákan náà Ọlọ́run sọ fún wa látẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ní kullu amali ibni Adam kullu amali ibni Adam lahu illa as-sawm gbogbo sẹ́dẹ̀ yẹn máa ti láyé sí ẹni bá kírun ó kí fúnra rẹ̀ ni ẹni bá
lọ Mọ́kà ó lọ fúnra rẹ̀ ó lọ fúnra rẹ̀ ni. ẹni bá yọ kàkà ó yọ fúnra rẹ̀ ni. àmọ́ àwẹ̀ ọlọ́ọ̀lẹ́ mi ni mo la àwẹ̀ wàhánà lẹ́ni ájí sí i èmi náà sì ni màá sọ ilé sọ ẹ̀. ìdílé àbígbà àwẹ̀ mu gẹ́gẹ́ bí ìbéèrè tí olóòtú béèrè. ọlọ́run ló ní àwẹ̀ òun náà sì ni ó san. ọlọ́run láwẹ̀ ọlọ́run ló ní òun náà sì ni ó sọ wálé sọ ẹ̀. òun náà ni ó san ẹ̀san àwẹ̀. kí wàá ní àwọn kan tí ó yẹ kí mùsùlùmí òdodo ṣe kí ni àwọn kan tó yẹ kí wọ́n ṣe lásìkò àwẹ̀ yìí. gbogbo àbá tí ó bá sọ̀rọ̀ láyé nǹkan méjìlá ni alikitaabu wa sunna a mulatara alukur'an a jẹ mulatara ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam a ọ̀rọ̀ anabi la lọ anabi ní àwọn nǹkan márùn ya máa bá àwẹ̀ jẹ́ fún gbogbo aláwẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ àdéhùn yẹn wá lọ́tọ̀dọ̀ wa náà ọlọ́mọ wa yọ́nú sí i ojú oyè wa ó sọ wípé nínú àkọ́kọ́ àwọn nǹkan tí máa ń bá àwẹ̀ jẹ́ algazibu bẹ́ẹ̀ bá ń parọ́ bẹ́ẹ̀ máa parọ́ tó máa tó lẹ́rọ́ irọ́ máa bá àwẹ̀ jẹ́ ni. àwọn ọ̀rọ̀ tí àwọn irọ́ ńláńlá máa parọ́ burúkú tó máa bá àwẹ̀ jẹ́. ó sì ti mẹ́lòmíì lára. ẹlẹ́ẹ̀kejì irọ́ ti mẹ́lòmíì lára irọ́ ni kò ní ìṣẹ́yìn ọmọ lóhùn ní kò jẹ́ nǹkan ọmọ lóhùn jẹ́. ẹlẹ́ẹ̀kejì inú kan tó máa bá àwẹ̀ jẹ́ algibatu ọ̀rọ̀ ẹ̀yìn. ọ̀rọ̀ ẹ̀yìn. bẹ́ẹ̀ni gbogbo ẹni tó bá ti lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dá àwọn èèyàn máa bàjẹ́ ẹ bá rí wọn méjì ẹ bá rí wọn mẹ́ta ọ̀rọ̀ ẹ̀yìn assembly tí wọn ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n máa ń sọ ń bẹ̀ gbogbo àwọn tó máa ṣe bẹ́ẹ̀ láyé àwọn tó máa bá àwẹ̀ jẹ́ ni o. ọ̀rọ̀ ẹ̀yìn. torí pé dáa ń gbà ìpè kó lè kó wa níjànú níbi gbogbo àwọn nǹkan ìwà burúkú tí ò dáa wọ́n tó wá ń gbà tó wá ń sọ̀rọ̀ kò ní ládàá àwẹ̀ o. kò ní ládàá àwẹ̀. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kẹta anamímọ́tù òfófó ẹlẹ́ẹ̀kẹta. gbogbo àwọn olókùnkó wọ́n ló láṣìírí ìyàwó ló lọ́sọ́ fọ́kọ́ ọlọ́kọ́ ìwọ́n ló láṣìírí ọkọ ló lọ́sọ́ fún ìyàwó níyàwó. anamímà bí a máa sòfófó a máa bà wẹ̀ jẹ́ o. bákan náà wàlíyẹ nínú agbóhùn gbogbo àwọn tó máa ṣépè wọ́n á máa búra lórí irọ́. mo fi olúwa búra báyìí lọ́rọ̀ yìí rí tọ́rọ̀ òdẹ̀ rí bẹ́ẹ̀. tọ́rọ̀ òdẹ̀ rí bẹ́ẹ̀. mo bá búra báyìí lọ́rọ̀ yìí rí tọ́rọ̀ yìí òdẹ̀ rí bẹ́ẹ̀. mo fọlọ́ ṣépè pé lágbájá ló wà yìí ọ̀rọ̀ yìí òdẹ̀ rí bẹ́ẹ̀. gbogbo àwọn tó bá máa ṣe bẹ́ẹ̀ láyé a máa bà àwẹ̀ jẹ́ ni o àbáwọn tó bá máa ṣépè nínú àwẹ̀. èyí tó wá parí ẹ̀ ẹlẹ́karùn-ún náà tó máa ń bà àwẹ̀ jẹ́ ó ní wà nọ́dọ̀ bí ṣáwà kí a máa wo ìwòkuwò nínú àwẹ̀. ìwòkuwò nínú àwẹ̀. àwọn fíìmù tí ò dá. pàápàá jùlọ àwọn tó wà lórí social media ká máa irú àwọn nǹkan tá a máa wò. ká máa wo ìyàwó oníyàwó bí ó ṣe dá ká máa wo ọkọlọkọ bí ó ṣe dá ká ka ojú wa kú níbi nǹkan tọ́lọ̀ ní a máa ṣe. à ń ta tẹ́tẹ́. tẹ́tẹ́. à ń ta bàbá jẹ̀bú à ń ta náírà bẹ̀ẹ̀dì ẹ̀kọ́ ọmọ nàìjíríà tó wá ń bí. àti gbogbo tí bá ń jẹ́ ìran tẹ́tẹ́ tí ò dá àwọn àbá àwẹ̀ jẹ́. ẹsẹ̀ náà tún ni náírà bẹ̀ẹ̀tì ń. tẹ́tẹ́ náà ni. tẹ́tẹ́. ó pọ̀ bẹ́ẹ̀ nàìjíríà ajánsáré oúnjẹ náà gbogbo ẹ̀ ó pọ̀ gan bẹ́ẹ̀ nínú wa bí. gbogbo àwọn tá ń gbà wẹ̀ tó já sí pé ó yẹ ká máa lọ́wọ́ àti ká máa gbọ́ Al-Qur'an ká máa lọ́wọ́ àti ká máa ka Kùránì ká máa gbọ́rọ̀ Ọlọ́run ká ní farabalẹ̀ ìbádá ojú ká máa lọ síbi àwọn tọ́lọ̀ olówó fẹ́ lọ. tọ́lọ̀ olówó fẹ́ àwọn kan tó máa bá wẹ̀ pé. ọ̀dà ẹ ṣeun sallallahu alaihi wasallam. Annabi ni man soma Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. Annabi ni gbogbo ẹni tó bá fi lè gbà àwẹ̀ tó bá gbà dáadáa Olúwa ní èmi Ọlọ́run ó fi orí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú káwé tó dé Ọlọ́run lé mi Ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ jì í. Ọlọ́run ó forí jì í. Kí wọ́n láǹfààní àwánú àwẹ̀ àtúwọ́n dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀. Kí láǹfààní pa àwánú àwẹ̀ àtúndáràn márùn. Oní pé oṣù dáwà yìí oṣù dáwà ẹni Ọlọ́run tó máa ń kó ìfani wọn a máa yan náfìlà láàrin òru wọn a máa ṣe sàárà wọn a máa ṣàdúrà. Àwọn nǹkan tá a fẹ́ lọ́dọ̀ aláwẹ̀ ò ní pé kó jìnnà sí gbogbo àwọn nǹkan tá a wí. kó jìnnà sí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí. Naam. ọ̀dà ẹ ṣeun
torí àkókò wa náà àwọn nǹkan tí mo bá béèrè lọ́wọ́ yín ìbá pọ̀ díẹ̀ àmọ́ àátún wà àkókò tí a gbé yín padà wá kó tó wá di pé ẹ lọ lórí ètò ẹ̀yin náà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ẹ fún wa ní àdúrà gbogbo àwọn tí ń gbọ́ wa lórí ètò tó jẹ́ pé wọ́n máa ń wà pẹ̀lú wa lórí ètò ẹ bá ń ṣàdúrà fún wọn gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ẹ bá ń ṣàdúrà fún wọn àti àwọn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wa náà ẹ bá ń ṣe àdúrà fún gbogbo wa pátápátá ìbá fún lówó àdúrà mọ́ ibi tẹ́ wá jìnnà sí ibi tẹ́mi wà torí ẹni mi ṣe lè náwó àdúrà sí í àwọn àwọn sọ̀rọ̀ lẹ́yìn ẹ fún aládùúrà náà. Ọlọ́run mo gba aládùúrà mo fẹ́ nu àṣẹ alukur'an mo fi sọ̀rọ̀ fún gbogbo sínú gbèsè ayé gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí àbáwa tí à ń kọ́mẹ́ǹtì àbáwa tá à ń ṣíà àbáwa tá a kàn wà lórí ẹ̀dá kan wò ó Olúwa ọ̀dà kó bá yà kó lọ rẹ gbogbo ẹ̀dá tí ń sunkún lọ́wọ́lọ́wọ́ ọ̀nà kó bá rẹ̀ wọ́n. àmín. gbogbo ẹ̀dá ń sunkún ọ̀nà tí kálukú gbà sunkún ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì sunkún àìrówó náà ẹlòmíì sunkún lórí ìyàwó ẹlòmíì sunkún lórí ọkọ ẹlòmíì sunkún lórí ọmọ ẹlòmíì sunkún lórí ìwé ìdílù ẹlòmíì sunkún lórí ọlọ́wọ́ ṣẹ́kẹ́fẹ́ náà máa láti yọrí láyé gbogbo ẹ̀dá tó sunkún lọ́wọ́lọ́wọ́ ọ̀nà kó bá rẹ̀ wọ́n lẹ́kùn. àmín ayàlá o. gbogbo ẹ̀jẹ̀ wà lórí ètò ó dájú wípé àwọn èèyàn wò yín wípé òkèlè mo lè fẹ́ bá a jà mo lè fẹ́ bá a dé mo fọlá Al-Qur'an bẹ́ẹ̀ lọ fún ká ọlọ́wọ́ jẹ́ ká bá a. àmín. ọlá ànábọ̀ Muhammad wájú Ọlọ́run. àmín. ọlá agbára Ọlọ́run. àmín. ọlá òkú Ọlọ́run. ọlá ìtòlẹ́jì Ọlọ́run. àmín. ẹ̀jẹ̀ wá dé akọ́kọ́ ètò náà gbogbo àwọn onírànlọ́wọ́ lọ́kùnrin lóbìnrin Ọlọ́run àbáwá darí ẹ̀ fún yín. àmín ayàlá o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ṣiṣẹ́ gbogbo ẹlẹ́ láṣeyọrí o ẹ̀kọ́ ẹ̀kọ́ délé o. àmín. ọlá ànábọ̀ Muhammad wájú Ọlọ́run. gbogbo ẹni ń gbọ́ ètò yìí pátápátá ìdílé aláyọ̀ Olúwa wọ́n fi ìbànújẹ́ síbẹ̀ o. àmín. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹbí ẹ̀ ní jẹ láti ní lọ gbogbo tí ń tẹ̀ràn ìfàsẹ́yìn bẹ́ẹ̀ Ọlọ́run. àmín àgbàdua àmín. bismillahi rahman rahim rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alaina ya mawlana innaka anta at-tawwabur rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. àti mùsùlùmí àti kírísítẹ́nì àtẹni tí ó ṣe kankan tó jáde pé ẹlẹ́sẹ̀ àbáláyé ni tí ẹ wà lórí ètò yìí gbogbo ní ń jẹ́ ìran ayọ̀ ọlọ́run tó máa wọnú ayé àmín. agbára ọlọ́run ọjà kókó tayọ o gbogbo àwọn ọ̀tá tí wọ́n lanu kalẹ̀ báwo wú ẹ̀sìn wa Olúwa báwa gbàṣọ àlàáfíà lára wa. àmín. ọlá ìbáta ẹ̀bùn àwọn ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين ان شاء الله. ẹ ṣeun Alhaji Alfulani Ọlárẹ̀wájú òun ẹlẹgbọ́n ẹ ṣeun. ọ̀dà bó wá di pé a rí ẹni tó jẹ́ pé ó tiẹ̀ ń béèrè ó fẹ́ mọ̀ yín àmọ́ ní nǹkan 2 sí 3 tán fẹ́ béèrè lọ́wọ́ yín àbí tán fẹ́ bá yín sọ bó ni wọ́n ṣe lè kàn sí yín. ayé ti rọrùn ẹni pé láyé ìgbà kan irú tó sẹ́yìn náà ṣe lórí rédíò tá a wá ń wò lórí Facebook yìí kò sí rẹ̀. bẹ́ẹ̀ni. ayé ti rọrùn púpọ̀. bẹ́ẹ̀ni. fóònù nọ́mbà wa ẹjọ́ abẹ́ bá wa sọ̀rọ̀ kọ́pẹ́ nọ́mbà mi 08033. 08033. 51. 21. 89. ẹ máa wá pè lẹ́ẹ̀kan sí káwọn èèyàn lè rí kọ́lẹ̀ dáadáa. 080 33 51 21 89. tó ẹ ṣeun Alhaji Alfulani Ọlárẹ̀wájú ẹ ṣe tí àpèyìn tí ẹ dá wa lóhùn tẹ́ ẹ̀ wò pé àwọn ọmọ kékeré wo ní ń pè yín nínú gbogbo bẹ́ẹ̀ ṣe bísì tó náà torí àsìkò ààwẹ̀ làwà àdúà yóò mọ lọ lọ́tún lọ́sì ó bẹ́ẹ̀ ṣe bísì tó ẹ sì tó ń wò náà ẹ dá wa lóhùn kò ní bàjẹ́ fún yín náà ẹ̀yin náà iṣẹ́ tọ́lọ́ọ̀bà mi ìdò àgbélé yín lọ́wọ́ kò ní bàjẹ́ ọgbọ́n ìmọ̀ àti òye tí Ọlọ́run bá fún yín yóò túbọ̀ máa fún yín sí pẹ̀lú àṣẹ Ọlọ́run bá lọ. ó dàbọ̀ ẹ ṣeun. Assalamu alaikum. Wa alaikum salam.
máa kú ìrètí ìwà ò jẹ́ máa dúpẹ́. Èmi ń dúpẹ́ fọlọ́run tó ṣòun. Ìyanu ńlá nínú ayé mi ìmàdúpẹ́ o. Èmi ń dúpẹ́ fọlọ́run tó ṣòun. Ìyanu ńlá nínú ayé mi. Owó ṣẹ́ ti. tó gbogbo yín pátápátá ni mo kí lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ mo kí tòlógun tòlógun. ṣé ẹ mọ̀ wípé lórí ètò yìí àdúrà náà làwọn ń ṣe bá a bá kọ́ra wa lẹ́kọ̀ọ́ àtúnṣàdúrà fúnra wa náà lẹ́yìn àdúrà kò sí nǹkan míì àwa ò lẹ́bọ̀ àlóògùn pé ká pọ̀ lọ́wọ́n bá mi ìlú àlọ́. oníkàjẹ fàájì ìṣẹ́jú méjì kó tó pé mo lọ lórí ètò yìí oníṣẹ́jú mẹ́wàá ilé mi ń pè mí mo fẹ́ mọ̀ lọ àmọ́. ẹlú fújì ní rẹpẹtẹ kọ́ bẹ̀rẹ̀ mú nọ́mbà. ẹja ṣeré díẹ̀ ká ṣeré ọwọ́ díẹ̀. ẹlú fújì ní rẹpẹtẹ kọ́ bẹ̀rẹ̀ mú nọ́mbà o. adé ìfẹ́ àyàndoyin bello ẹ ṣé ọlágúnjẹ olúwa ṣeun fún mi. ẹlú fújì ní rẹpẹtẹ kọ́. Chakres I nido ẹlú fújì láti Australia lọ́hùn mo kì í Sydney. kọ́ bẹ̀rẹ̀ mú nọ́mbà o. obìnrin tẹ́ wà lórí ètò lẹ́ni ẹ soríire adéwùmí dámilọ́lá ayaba òyìnbó. ìbàdíjọ́ bí ẹni jẹ lóto. ẹ wo àdúrà tẹ́yìn náà forí gbà ètò tí àdúrà làwọn máa ń ṣe. ìbàdíjọ́ bí ẹni jẹ lóto. Bukky Baby Gold Adébáyọ̀. èròjà tó lò sí ìsàlẹ̀ ló jẹ́ kó máa jó bẹ́ẹ̀. èròjà tó lò sí ìsàlẹ̀. Ọlánìkẹ́ Balógun ẹ ṣé. jọ̀wọ́ má ti dùn wẹ́yìn bọ́dì ìjọ́jọ́ ọwọ́ ẹ̀. abẹsẹ̀ rájó díẹ̀ náà ni ẹ ṣàmọ̀. nígbà sí àìdí lélẹ̀. wẹ́yìn bọ́dì ìjọ́jọ́ ọwọ́. mo ń fàsìkò kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣọjọ́ òbí lè ní pátápátá bóyá wedding anniversary lẹ́ ń ṣe ni. ìwà lẹ́ni ó sì nǹkan bẹ́ẹ̀ lọ. bóyá ẹ̀ ń ṣílé ni sí ìta lè ṣe náà lé ní Monday. gbogbo yín pátápátá ni mo kí. bẹ́ẹ̀ lọ. ayọ̀ àti àlàáfíà kó máa jẹ́ tiwa. mo lè máa ní. ẹ bá mi ṣí àyètò yẹ ẹ dákun torí Ọlọ́run. ní Florida ń ilé. ẹ jẹ́ kó tàn káàkiri. lọ́jọ́ Monday ló bọ́ sí. mo rí mọ̀ kóńgà. àní mo rí mọ̀ kóńgà o. mo rí mọ̀ kóńgà o. ajá ẹ̀ wò. ọkọ̀ ní káfí lè ṣeré ọwọ́ díẹ̀. ó sọ báyìí ìsápẹ̀kọ̀. ó sọ báyìí ìsápẹ̀kọ̀. ó tún mú èmi lẹ́nu. ká túra ká ìbànújẹ́ òsì lọ́rọ̀ tàwa ó tún mú èmi. no dull moment ní gbogbo ìgbà. kí làwọn ti sún wáyé máa ń jẹ́ sí. oníkẹ́wà ni. ètò owó lẹ̀ ń gbọ́ ètò Omoloju Olodumare náà ni. kí làwọn ti sún wáyé máa ń jẹ́ sí. oníkẹ́wà ni. ètò Omoloju Olodumare ni. kẹ́wà ni o kẹ́wà ni o. àtàwọn bọ̀bọ̀. oníkẹ́wà. mo ń bọ̀ oníkẹ́wà ni o. oníkẹ́wà ni. ẹ jẹ́ sáré gbèkè ìpolówó ìsókè náà. kú dédé wòyí o ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn òdì àti ní gbogbo àgbáyé èmi ọmọ yín Àríkẹ́ Akíyanjú aya Balógun aka Ẹyinjú Elédùmarè ọ̀rọ̀ ìṣítílẹ̀tò látẹnu olóòtú ètò Omoloju Olodumare ètò tó ń fúnni lọ́gbọ́n ètò tó ń tọ́ni sọ́nà ètò tó ń lani lọ́yẹ̀ lórí My Sweet FM 97.5 ọ̀rọ̀ ìṣítílẹ̀tò ẹ máa bá wọn ká lọ. tí irun bá kún lórí gẹ́rígẹ́rí là ń pè ẹni tó mojú ògún ló ń pa bìnírè tó bá jẹ́ ti kábániṣe ètò ìnáwó lọ́nà tó bá òde ìwòyí mu kí wẹ̀jẹ̀wẹ̀mú lọ nírọwọ́rọsẹ̀ ìyẹn event planner kábánidarí ayẹyẹ dẹ́rẹ́ pòṣónú múnú ẹni dùn ìyẹn MC ká ṣètò sọ̀rọ̀ polówó ọjà lórí ẹ̀rọ agbágbé kárí ayé international broadcasting ká gbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá Omoloju Production International Limited ní ẹjẹ́ á lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook YouTube Instagram at Omoloju Olodumare tàbí kí ẹ pè international number wa +4474072192 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 Omoloju Production International Limited OPIL
Ilé-iṣẹ́ tó fini lọ́kàn balẹ̀. Làwọn sì sí wọ́n yìí máa ń jọ sórí kẹ́. níjọba òfìṣẹ́ ìpolówó Usram tó wà ń bẹ̀. Wọ́n yìí ń jọ sórí kẹ́. ìpolówó Usram bàbá olóògùn náà. Òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀ o. Òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀ o. gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ni mo kí. Alóde ló di mo ti ń kí yín pátápátá. di mọ́lẹ̀ o. ẹnu iṣẹ́ lẹ wà ní. Ìmì yàtọ̀ ẹ ti wà nù lé ni. lẹ̀ o. ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ jí ni. Òde ló di mọ́lẹ̀. abẹ́ tẹ̀ ti fẹ́ lọ sùn báyìí mo kí yín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ mo kí yín tológun ẹ ṣeun. Mọ fújì mi yàtọ̀. tẹ́ ẹ bá mi gbádùn ètò yìí látàrí. Ooo. ẹ̀gbọ́n mi Alex Adéríbigbé ẹnjìníà mo kí yín. Òde ló di mọ́lẹ̀ o. Adéwùmí Dámilọ́lá Ayábá òyìnbó. Ọmọdé ló di mọ́lẹ̀ o, òde ló di Adélakùn Sómù ìwà Fúnmikẹ́. yàtọ̀, òde ló di mọ́lẹ̀ o. Òde ló di mọ́lẹ̀. Shakres Ainidu mo kí yín láti Sydney ni wọ́n ti ń gbọ́ mi. Ló di mọ́lẹ̀ o. Ayé àsìkò ọyẹ ń sùn wọn ò sùn. ló di mọ́lẹ̀ o. ẹ̀ ń tẹ́tí gbé ètò Omoloju Olodumare. ẹ wò kò ní bàjẹ́ fún yín Adé Ìfẹ́ Àyàndóyin Bello. Tí o olówó ìyá. ẹ̀yin tí mi ì bá pe orúkọ yín ẹ mọ́ bínú mi ò rí ni o. inú oṣù Ramadan láwa yìí. Láhùn tí o. ọ̀rọ̀ ìṣítí kan láti gbọ́ tí wọ́n ti bá wa sọ. Shakirat Adigun. Alábàáhùn tí o. Olówó ìyá lùmọ́. Ṣàṣeyàn ní pẹ́ẹ́nì lẹ́yìn bá o bá sílé. Olówó. ọ̀rọ̀ ìṣítí wo làwa ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ sọ tó lè ju ti Lójú ẹni. eléyìí tí wọ́n ti bá wa sọ látàárọ̀. Àlùmọ́. àtẹ́lẹ̀ yìí tí Alhaji Lọ. Àfùlání Ọládéwájú ti bá wa sọ. Ẹni ọlọ́wọ́ bàbá ń bẹ̀. sísítà mi Tèmilolúwa ìràwọ̀ Jésù Ṣónẹ́kàn. ẹ ṣe. Ọkọ̀ mi ṣọ̀bá bí ibi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Àlébọ̀ lẹ́yìn ló lára wájú. ẹ jẹ́ kí n gbélé sókè náà kí n mọ̀ fi dájú e lórí ètò ilé mi ti ń pè mí mo ti ń lọ. If you no get money, hide your face. You can call me small doctor. Ọmọ ìyá tíjà. Wọ́n ti gbá penalty lọ throwing. Ọmọ bẹ̀ta yé máa sùn. Gbà kó jẹ́ ayé máa sùn. Bẹ̀rẹ̀ jó bóyá. mo ní kí n tún já yín sílẹ̀ yìí ni. ọ̀rọ̀ ìṣítí ni o kò sí nọ́mbà tí mi ò lè lọ. Pariwo. Júmi ọmọ ọlọ́pẹ́ bra. Ọ̀la ń kọ́ ọ̀túnla ẹ̀wẹ̀. ẹ pàdé mi lọ́jọ́ Tuesday. Ìwà torí ẹ máa ń èmi àti Prophetess Dùnní Ológo. àtijà. Àwọn girls ti wọlé, wọ́n tún gbé water bottle wọn dání. aago 5 ti UK. Kò jẹ́ ayé máa sùn. ẹ má dẹ̀ gbàgbé ilé ìta ń bá lọ lọ́jọ́ Wednesday. Bóyá gbẹ́ngbẹ́rìgbẹ́. True Life Story tá ń bá lọ Gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. lọ́jọ́ Wednesday. Gbẹ́ngbẹ́rìgbẹ́rì. pẹ́pẹ́ yẹn ó gbọ́ ọmọ kan kó gbé nǹkan rẹ̀ yóò tún lékè nǹkan. My head yo. mo sọ fún yín mo ní odidi oṣù kan la fẹ́ fi sọ ìtàn tá à ń sọ lọ. My head. màmá náà yóò tún láǹfààní láti wà lórí ètò pẹ̀lú wa My head. lálẹ́ Wednesday ni Jẹ́ kí fresh máa wọlé. ní dédé agogo Àrẹ̀mọ. 5 UK time agogo 5 Nàìjíríà time. My head. Wọ́n fẹ́ ríra mọ́. Zainab Odùpè ẹ ṣe fún kọ́mẹ̀ntì yẹn ẹ bá mi ṣe àìsíwọ̀ lóye. Nine. Júmi ọmọ ọlọ́pẹ́ bra ó yá ṣe àìsíwọ̀ lọ ẹ. Lágúnjọ Olúwa ṣeun fún mi ó yá ṣe àìsíwọ̀ lọ ẹ jẹ́ kó tàn káàkiri. Ẹ̀láyé máa sùn. Ọmọ alájà gbà kó jẹ́ ayé máa sùn. Expensive rẹ̀ jó wáyà. Gbẹ́ngbẹ́rìgbẹ́rì gbà. Gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ Sunday. Gbẹ́ngbẹ́rìgbẹ́rì gbà. Gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. mo fẹ́ máa lọ ná. Lóní. ilé mi ti ń pè mí mo ti ń lọ díje mọ̀fì ti ń pè mí. Tọ́lá ń polówó lórí Instagram tó ní Versace oṣù. Ọdún tuntun láwa yìí. àbí Fẹsẹ̀ oṣù. Owó tó pọ̀ létí. Tó wò lọ́wọ́. Bẹ̀ta yé máa. Tún bí bọ̀dà. Ọmọ tó pọ̀ létí. Yé máa. Junior boy. Bẹ̀rẹ̀ jó. Ìràpadà. Gbẹ́ngbẹ́rìgbẹ́rì. Gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Gbẹ́ngbẹ́rìgbẹ́rìgbẹ̀. Gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Ìjọ tí mo jó lánàá tán pariwo. Èní ń kọ́. Ọ̀la ń kọ́. Ọ̀túnla ẹ̀wẹ̀. Àwa la nílùú wa torí ẹ máa jó lọ. àbí báwo ni.
I say keep your money and keep your own. I'm a bad life. ẹ jẹ́ mọ fẹ́lẹ̀ kí n mọ fi dágbére ó yá mo fẹ́ mọ lọ náà wọn á ní ọ̀bọ̀ ẹ̀tẹ̀ ń dágbére pé òun lọ kò lọ ó ṣe wípé kí n má lọ náà ni àmọ́ ààrá kókò mọ́ sífà òrá bí ògún ti mẹ́rẹ̀ kí n forí àdúrà kí n fi sìn lọ. bẹ́ẹ̀ bá nìkan méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá mi sọ. ẹ lè pè mí sórí nọ́mbà ilé ìgangan ló máa wà lọ́wọ́ tèmi. Ire àti àánú ni yóò tẹ̀lé mi ní ọjọ́ ayé. ẹ pè mí sórí +44 èmo máa gbé 7440 721 923. àánú ni yóò tẹ̀lé mi WhatsApp ní kẹ́ pè sí ní ọjọ́ ayé. àbí kẹ́ text mi ní WhatsApp lójú màá gbé ẹ lè inbox mi náà títí láéláé àmì. +44 Ìṣàbọ̀lọ̀ 7440 jáde sọ́mà. 7219 Adáwùjọ ẹ̀ 23. forever and nọ́mbà tó wà lọ́wọ́ èmi Omoloju Olodumare nìyẹn. ire àti àánú ni yóò tẹ̀lé ní ọjọ́ ayé mi gbogbo. lórúkọ DJ Murphy àti gbogbo àwọn amójú ẹ̀rọ wa tájọ ṣiṣẹ́ lónìí. títí láéláé. là ń kí yín wípé ẹ ṣe àdúpẹ́ tẹ́ ẹ bá wa ṣe àìtó àdúpẹ́ pé ẹ kọ́mẹ̀ntì àdúpẹ́ pé ẹ pè wọlé. ọjọ́ ayé mi gbogbo. èmi ò máa gbé. ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo yín la kí ibikíbi tẹ́ ẹ ti ń wò wá. ẹ ṣe àdúpẹ́ òun yẹn ṣe ọlọ́bẹ̀ ẹ ṣe ẹ̀yìn tẹ́ ẹ bá wa jẹ́ náà. ẹ kú rọ́jú ẹ kú àìbínú mo fẹ́ lọ sínú náà ni. oríire gbà mo ti rí o mo rà. a pàdé ń jọ́ mẹ́jọ lórí ètò ọ̀rọ̀ ìṣítí ẹ fẹ́ pè wá fún MC ni ẹ fẹ́ ká bá yín polówó ọjà ni ẹ kàn sí mi ẹ sì lè wá sí Sweet FM náà nílùú London My Sweet FM ẹ polówó ọjà yín bẹ̀ kò sí wàhálà àdọ́dọ̀ wa. tuntun o bàbá ti fi pọ́n mi lé. orí ọ̀fẹ́ kó mọ́ bá yín lọ abẹ́ ààbò Ọlọ́run ni mo fà yín lé. nílé ayé kárí aláyọ̀ ká pàdé nírè ẹkún kámọ̀dún lórí lẹ́yìn ara wa. ọ̀rọ̀ mi mo ríre. ó dàbọ̀ ó dìgbà kan náà. àní mo ti rí o. mo ríre gbà. mo ní mo ti rí o. mo ríre gbà. Nílé ayé mi ò fojú sunkún mọ́. kílẹ̀ wí ná. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Ẹkún òṣè ti kúrò lọ́rọ̀ mi, mo ríre gbà. ohun táyé rò pé kò ṣeé ṣe. Wẹ́rẹ́ ló bá mi ṣe. wẹ́rẹ́ o. Wẹ́rẹ́ ló bá mi ṣe. Wẹ́rẹ́ ló bá mi ṣe. wẹ́rẹ́ o. Wẹ́rẹ́ ló bá mi ṣe. ẹ sọ fáyé gbọ́. Wẹ́rẹ́ ló bá mi ṣe. Ohun táyé rò pé kò ṣeé ṣe. Wẹ́rẹ́ ló bá mi ṣe. ultimate àwa mà ti ríre gbà o. Àríre gbà. ultimate àríre gbà sẹ́. Àríre gbà. àwa ti ríre gbà o. Àríre gbà. ṣẹ̀yìn ti ríre gbà nísìnyí. Àríre gbà. nísàwá ti ríre gbà sẹ́. Àríre gbà. ire owó ire ọmọ lójoojúmọ́. Àríre gbà. àlàáfíà ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ ní tàwa. Àríre gbà. ire ìgbéga lẹ́nu iṣẹ́. Àríre gbà. ire ilé tuntun. Àríre gbà. àní ire ọmọ tuntun. Àríre gbà. mo ti ríre gbà o. Mo ríre gbà. mo ti ríre gbà o. Mo ríre gbà. ire la máa ma rí. Mo ríre gbà. ire o ire. Mo ríre gbà. goodness and mercy shall follow me. Mo ríre gbà. Goodness and mercy shall follow me all of the days of my life, and I will dwell in the house of God forever and ever. Amen. Goodness and mercy shall follow me all of the days of my life, and I will dwell in the house of God forever and ever. Amen. Ire
ire àti àánú ni yóò tẹ̀lé mi ní ọjọ́ ayé mi gbogbo. Èmo máa gbé ilé Olúwa títí láéláé àmín. Ire àti àánú ni yóò tẹ̀lé mi ní ọjọ́ ayé mi gbogbo. Èmo máa gbé ilé Olúwa